التقرت بنشر كتاب الله والله يشكر تمدى بإيتاء السبيل لسالك وذلك صنع الأنبياء المنشر يكيك إلى والخلق دعونا به رزقه سنونا ذوي الأشرار تراه ويستر سنونا ذوي الأشرار تراه ويستر إنا أعطينا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونهار أنت شانك هو الأبتر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آمين adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد لله adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد لله ẹjẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí الحمد لله رب العالمين àlékún kí á ti di Ọlọ́run máa ṣe wà nẹ́bì sí صلى الله Ọlọ́run عليه máa ṣe báwọn yẹ̀wà nẹ́bì sí آمين Ọlọ́run máa ṣe báwọn máa nẹ́bì sí صلى الله عليه àti gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ nẹ́bì bí àwọn sàhábà àwọn tábì ما شاء الله ọmọ wa kárí gbogbo àwọn ìlànà Ọlọ́run yányá Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún gbogbo wọn اللهم آمين ọlọ́dẹ̀mí sallallahu alayhi wa sallam آمين ọ̀là àmìnà آمين ọ̀là àmìnà آمين a kí àwọn ìmáàmù wa ládùúgbò táwa yìí أكيد àwọn ìmáàmù wa ládùúgbò yìí àkíwọn ما شاء الله wọ́n wà ní tẹ̀lẹ́gbà àkíwọn أكيد àwọn ìmáàmù wa ní alánàmú àkíwọn ما شاء الله ìmáàmù wa ní wo ilé olóyè àkíwọn ما شاء الله ṣe máa sáà sí méjì àtúntì máa sí wà bẹ́ẹ̀ ìmáàmù wa ní àtúntì أكيد àwa kí àwọn mágàjí ní ilé kọ̀ọ̀kan àwọn àfà ládùúgbò àkíwọn bàbá mágàjí lẹ́yìn tó tí nípa wọn ni wọ́n ní ìjòkó yìí àkíwọn ما شاء الله àbí tí wọn ogun mágàjí ilé kọ̀ọ̀kan àkíwọn lẹ́yìn náà alájà wa Tọ́yìbá àtúntì alájà wa Àdìsá àtúntì ó fọ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n wọn lókè alájà wa Ìyá Àgbékẹ́ àtúntì yíwá kárùgbò àwọn yòókù náà lájọ́ ń já tuntun lápapọ̀ kọ́dà ọ̀fàrọ̀ tí a máa lóníyàn lálẹ́ yìí náà di àtúntì ó kì í náà bá tún ti lálẹ́ yìí ọlọ́run bá gbọ́dọ̀ àgbo yìí jùlọ yìí lọ. آمين ẹ̀kọ́ àdúró ti ara yìí èyí tẹ̀ ń ṣe yìí ọlọ́mọdé fi dágbé ní fáyé. اللهم آمين gbogbo ẹ̀yin ọ̀dọ́ nínú ilé yìí ládùúgbò yìí gbogbo yìí la kí o. ما شاء الله ẹ̀yin ìyálóbẹ̀ yìí nínú ilé ládùúgbò gbogbo yìí la kí. ما شاء الله bàbá owó ìyá ìyàwó èmi náà bí ìyàwó bàbá ìyàwó lèmi náà gbogbo yìí la kí o. ọlọ́run pẹ̀lú yìí آمين ìyá ìyàwó lèmi náà bí ìyàwó ní gbogbo yìí la kí. ما شاء الله àwa káwọn ìyàwó fúnra ara wọn tí wọ́n lọ sílé ọkọ olórí ọ̀dọ́ ní bí àpẹ́ akí olórí ọ̀dọ́ ní bí àpẹ́ ọlọ́kọ̀ọ́mọ gbàdúrà rẹ̀ sí ìbáyìí اللهم آمين wọ́n wá pápọ̀ sábẹ́ kíkí sàlámù ọlọ́run assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته آمين àbọ̀ alájí àgbà wọn bẹ lọ́dọ̀ rẹ̀ bàbá alágbèégi wọn ti dọ́dọ̀ rẹ̀ bàbá alágbàájì wọn bẹ lọ́dọ̀ rẹ̀ bàbá wa sọ̀lá tí wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ bàbá ní tẹ́lẹ́pà wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ bàbá ní ọ̀gá níjà wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ bàbá wọn àṣẹ àgbáyé wọ́n ti dọ́dọ̀ rẹ̀ bàbá wa ìwò
bàbá wa Tàràgbà wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá wa Lágbàjì wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá wa Sọlágbẹ̀rú wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá wa Lágàkà wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀. bàbá Kátìbí àti Kótìbí wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá ń sọ̀rọ̀ bàbá mi mọ́sà kòkè kò béèrè wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. jẹ́ tèmi ọ́ dára bàbá tèmi mú bàbá ìmọ̀mọ́ àdínì kòkòrìkàrà tí wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá Kéwúyẹmí wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá Lábí kan Ọ̀ṣun wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá wa Lábí Kíjìpá bàbá wa Lábínú Òkèlélè àfa wa Lábínú Òkèlélè bàbá wa ní Bàkátà àfa àlẹ́ arúgbó bàbá wa lórí bàbá wa lórí bàbá àta wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. àlìjánnà ni ó fi wọ́n sí. yóò fi wọ́n sí. Sàtíà dákun má bàṣẹ wọn jẹ́ ọ̀kan lájẹ́ nínú iṣẹ́ wọn. Fàálù ní máa rí bú. ìtọ́ba olúwa lọ́lọ́run ó ṣe. bàbá olúwa rí àdẹ̀dẹ̀ nínú. bọ́sù olúwa rí àdẹ̀dẹ̀ nínú jẹ́. wọ́n lè jẹ́ láàánú. Wọ́n ní kìrámì àlìhùlà máa hù lágbègbè rẹ̀. padà wàhálà sí wàhálà gbàgbà. Oró lẹ́sẹ̀ ìkà náà lẹ́sàn. ìkà lẹ́sẹ̀. ìjọba lẹ́sàn. Ẹni tí ń ṣèkà ó fi ìjà sílẹ̀. ẹni ṣe kó bí àṣẹ lọ. Sàkè àṣàkè ní ọmọ fàálù ní máa rí bú. ìjọba olúwa lọ́lọ́run ó ṣe. bàbá olúwa ní àgbẹ̀dá nínú. bọ́sù olúwa ní àgbẹ̀dá nínú jẹ́. oníjà láàrin Wọ́n ní kìrámì àlìhùlà máa hù lágbègbè rẹ̀. padà wàhálà sí wàhálà gbàdá. Owó dára ìwà náà dára. ìwà dára. dára. Ẹni bá lówó tí ò sì níwà. Kàmákùnrin ní máa kùnlé dá. Ẹni bá ní ìwà tí ó sì lówó. Kò má sí ìwà kó bí àṣìlọ tó pẹ́ bóyá. Àdáyé ọmọ fàálù ní máa yòrí dú. Ìjọba olúwa lọ́lọ́run ó ṣe. Ìwà olúwa rí àbẹ̀wò nínú. Bọ́sù olúwa rí àbẹ̀wò nínú jẹ́. Fúnìjà láàánú ìwà nínú. Àyèwúlà máa wù lágbègbè tẹ́lẹ̀. Padà wàhálà sí wàhálà padà. Ilé ayé kì í ṣayé ogun. Bàbá àgbà ló sáyé lòun. Ọlọ́run kẹ́kẹ́ gbèrò àwọn àlùmọ̀ tí wọ́n yọ wá kúrò nínú ogun. Àríní máa ní làkìní máa ní. Àkíní máa ní àríní máa ní. Sànú ṣe ìkúra ẹ̀mọ́ ọmọ. Sàtìyàrá kú máa gbà yí lọ́wọ́ wa. Àánú Ní máa yòrí dú. Ẹgbẹ́ máa wò lú ọlọ́run ó ṣe. Ìwà olúwa mi àgbẹ̀dà nínú. Bọ́sù olúwa mi àgbẹ̀dà nínú jẹ́. Fúnìjà láàárín wọ́n ní kìrámì àlìhùlà máa hù lágbègbè rẹ̀. padà wàhálà sí wàhálà gbàdá. Àlìhùlà máa hù lágbègbè rẹ̀. Padà wàhálà sí wàhálà gbàdá. Àlìhùlà máa hù lágbègbè rẹ̀. Ọmọ rẹ̀ ti àmọ̀. Wàhálà sí wàhálà gbàdá. Nínú ọlọ́run ní nìkan. Àwọn àbá ni wọ́n ní ọtún kí ọtún bẹ̀. Ọtún ìyọnu ọlọ́run, àánú ọlọ́run, àfẹ́ríjì ọlọ́run, ìfàyàbalẹ̀ ọlọ́run. Ní abẹ́ ìfọkànbá nìkan sóhun dùnú. Ìbálòpọ̀ ló tẹ̀ yóò ní ìbàjẹ́. Alọ́bẹ̀ kún fáwọn afá. Bẹ́ẹ̀ bá kí wọ́n bá dá tí ló sì ní ìbàjẹ́ wọn jù lọ. Bismillahir Rahmanir Rahim. الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد آمين. aya kan la tu أكرمكم الكريم. ase kaya ina Ìlọrin ìyàwó tí lọ ilé ọkọ sọ́wọ́n tó sí ó ń darí ìyàwó tí ń rẹ ilé ọkọ. ìyàwó kejì kọ́ ìyàwó kejì ìyàwó lò náà ìyàwó ẹ̀ka gàmọ́ síwájú mi. sọ́wọ́n la ìyá lọ kọ́lé tí wọ́n fi jẹ náà kò sí kọ́lé tí wọ́n fi ọmọ wúlò àwọn mẹ́rin ọmọ wúrà mi. wọ́n ẹ jòkó ní ìgbàgbé ẹ jòkó ní ìbátan. أعوذ بالله من الشيطان الرجيم. ara wọn náà mi náà ló fi ilága ẹ jòkó wà ní. بسم الله الرحمن الرحيم. وبه نستعين رب زدني علما. ó ṣe ẹgbàájì wọ́n gbé yìí lọ́dọ̀ rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم. ìyàwó kí ló tọ̀ rẹ̀. بسم الله الرحمن الرحيم. وبه نستعين رب زدني علما. alájà yàwó ẹ̀rọ kan mọ̀lá lóyún tí wọ́n ní àyè. ẹjọ́ ọlọ́run ó bẹ̀rẹ̀ sóòlù sàn. ọlọ́jà rí wẹ́. ẹ́sítọ́ọ̀tì ilé ìkẹ́ tó lọ ní ọkọ̀. wọ́n ní owó léwò kó tó lọ alájà rẹ̀ ẹ́sítọ́ọ̀tì ilé. owó léwò dáadáa. afáwa Abdulrahman Àyìnlá sẹ́yìn gbéyàwó abẹ́kẹ̀sí wọ̀nyí máa just like that. sọ́kọ ìyàwó ẹ̀wù ní àbó òrìjínà. wọ̀nyí máa kò sí àwọn ọkọ ìyàwó ẹ̀wù tẹ̀. ọ̀dà ọlọ́run sì jẹ́ ọ̀dà náà. àmín. abálájà wa ti lọ ilé ọkọ ẹ́sítọ́ọ̀tì ilé. owó léwò dáadáa. màmá rẹ̀ gbéyà yìí sọ gbọ́dọ̀ rí àyè sọ́dọ̀ ẹ̀ ló gbé ọ̀dọ̀ màá rẹ̀ sọ́dọ̀ ẹ̀ màmá rẹ̀ bá jẹ́ ìyá tí bàbá rẹ̀ ń gbádùn rẹ̀ àrí tí bàbá rẹ̀ fẹ́ gbọ́dọ̀ mọ́tò wọn níyàwó mi mà lẹ́yìn ìyá rẹ̀. tó ní bọ̀kànbalẹ̀ lórí ẹ̀. àtẹ́pẹ́ irúwà tí màmá rẹ̀ wù tí bàbá rẹ̀ fi gbádùn rẹ̀ kó wọn náà bá délé ọkọ ọmọ kàkó ìṣe ìyá rẹ̀ kó lè bá a pé wọn náà. kó wọn náà lè bá a fi dé ilẹ̀. alájà rù kí àwọn tó bá ti pé màmá rẹ̀ bá jẹ́ tí bàbá rẹ̀ mọ́lẹ́jì ẹ̀. pé páwọn aláàjì ká bá ti rìnrìn àjò lẹ́nu tó wọ́n máa ń wọ́n bá ti wà nílé ìwà òkè. àsọ̀lẹ̀ kí màmá mi náà gbọ́dọ̀ kọ ìyàwó ní mọ́tò mi. bẹ́ẹ̀ni. àwọn àǹtí mi ò ní ìgbà náà jẹ́ rí ikọ̀. ó lè gun ẹja. ọba ṣe pé bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ bá jẹ́ ìwà tí ìyá rẹ̀ bá kú lé bàbá rẹ̀ tí bàbá rẹ̀ fi gbádùn rẹ̀ tí wọ́n bá délé ọkọ tẹ ìyá rẹ̀ dàrú kí ọmọ sì ní tìyá rẹ̀ kọ́ máa yọ wọ́n lẹ́sẹ̀. kọ́ máa yọ̀ wọ́n lẹ́sẹ̀ ẹlẹ́ tó. يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم. àwọn àríkà mẹ́ta obìnrin máa ṣe láwọn ọmọ kéékèèké. irú bá rí wọnú. irú rẹ̀ báyìí. kí ni bá rí ọ̀hún. wọ́n bá wọlé ọkọ wọ́n máa ń san fáàrí kan fáàrí tí ọ̀dà ni o. gbogbo obìnrin tí wọ́n ń ṣe wẹ̀ bí ìyá rẹ̀ bá bẹ̀ ń sàrí ebi ìyá jìyà rẹ̀. irú bá rí wọn ni. bí ìyá rẹ̀ bá bẹ̀ láyé ní sọ pátì bọ̀tán ìyá òun lè dà. níbi lẹ́yìn ó ti ní hàn látọjú. ọmọbìnrin kélébé. bí tiẹ̀ yìí. ọwọ́ délé ọkọ ọjà sàn sí mórí. ọ̀sẹ́ni tí ò lè kú. ìyá ọkọ ìyálé tọ́gbà. ìyálé rẹ̀ gbóbi ẹ̀gbọ́n ọkọ rẹ̀. ilé kejì ilé bàbá. Káàdì wọ́n fi lóyà kújà kú yó. Ẹbí kíni ẹ Bàbá ṣe ọdún sẹ́ẹ̀. ẹ lọ́jà tó lè béèrè mọ́ kí. Bàbá yìí. يرمون المحصنات الغافلات المؤمنات
yà lálẹ́ kìá mọ̀ ìyá àwọn ọmọ tí dálẹ́ kìá mọ̀ lórí. àwọn àwọn onígbà lọ́hùn àmàlẹ́kọ̀ọ́ sí ìlú. àbá yìí alẹ́ yà lọ́ kú yà lálẹ́ kìá mọ̀ ìyá àwọn kú yà lọ́ lálẹ́ kìá mọ̀ lẹ́sìn. ó múra sí yọba àwọn bíi tiẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ìṣèlú fún àdìbẹ́ sẹ́ẹ̀ fún màmá yà wọn òròyìn tí ọ̀dà ìròyìn ikú. bàbá ti kú ẹni kọ́lọ̀ mọ́ jẹ wọ́n yà ní. bàbá ti bẹ̀ láyé ẹ láti bọ̀ tán wọn ò ní tún ẹlásùpọ̀ tó wò ní dà. alájà ìyàwó ntọ́ da làbí wò yẹn. tó dáa làmírò yìí yẹ ni. kálábi sùúrù jọ máa mi ní. má mi ní. kálábi tẹ́lifájọ máa mi ní. kálábi fọ́nàdájọ́ má mi ní. àpọ́njọ ọkọ kálukú jọ máa mi ní. má mi ní. fún wọn yẹn yànjẹ́ kéèyàn ó sì má gbé ta lé jọ má mi ní. àwọn ètò dáa àmọ́ sọ́ọ́dì. wọlé wò dáadáa kó tó lọ. bí màá rẹ̀ bá mi bàá rẹ̀ lọ́kàn balẹ̀ ọ̀ má gbàgbé ṣe màá rẹ̀. alájà ìyàwó wọ́n gbé tẹ̀lé máa ní. ọba wa ṣe pé màá rẹ̀ máa kó bàá rẹ̀ láyé òkè. àmọ́ sì bí tìyá rẹ̀. ọmọ bá yọ lẹ́sẹ̀ lẹ̀ ìtọ́pẹ́ nìkan lè mọ́pẹ́ nìkan. wá sí. ya mọ lọ́wọ́ fi ọwọ́ sí mọ́ ìjọ. wọ́n fẹ́ pàkíyèsí gbogbo àwa fábẹ́ nàìjíríà rẹ̀. tọ́ wọ́n fẹ́ pàkíyèsí wa. ìlú àkíyèsí wo ló rí. kí ló ṣẹlẹ̀ sí nàìjíríà tó ní. nàìjíríà tàná táwa fún àbá ṣàdúrà tába ti ṣe la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. ní nàìjíríà tàná òjò máa rọ̀ yóò sì bẹ̀rẹ̀. òjò máa rọ̀ mọ́ yóò sì dùn. ní nàìjíríà tàná nàìjíríà tàná. kí ló wá ṣe lónìí. kí ló ṣe tòní tá a ká ìmọ̀ ya ní Kùránì tá a pè ọ́ lọ́wọ́ tó ẹgbẹ̀rún ìdálé ìlú la sọ. ọlọ́wọ́ dáhùn. kí ló dé. kí ló dé sí nàìjíríà tó. ẹ dákun dàmá. kí ló fà nàìjíríà tàná. torí àwa bá nàìjíríà tàná o. àwa bá o. tọ́ra àbí yìí ni àwa bá o. wọn náà ti gbà ká sí yàrá. ọsọ ìgbéyàwó mi àkọ́kọ́ 1989. bàbá jẹ́ ti ìbàdàn wálé ẹ̀kọ́ adébíyàwó sọ́dún kan sí 1990. ìyàwó kọ̀ ọ̀sẹ̀ méjì wọ́n ra màálù débi sí ìyàwó 15 naira. wọ́n méjì àbọ̀. àgbèrúgbọ́ ọjọ́ náà wọ́n náà gbá wọ́n tó gbá bàbá bìnrin lọ́ba gbé wọn. bàbá jẹ́ ti ìbàdàn wọ́n ní wọ́n gbá wọn àwọn èèyàn gbá wọn àwọn elélùbọ́ àgbèrúgbọ́ ńlá àti mọ́tò tó gbé àtọwọ́ olúwo àti mílíọ̀nù kọjá 7 naira. náírà méje. náírà méje. ní nàìjíríà tàná. tìyàwó sí. wọ́n ṣe wùdá ìkàlà wùdá tí wọ́n fẹ́ ṣe. sọ́gbọ́n. bàbá. wọ́n wá sí àpò méjì àbọ̀síbi lápò. àti ọkọ ìyàwó kan sáyé. mí náà wá yọ ọ́nbẹ́ wọ́n lára bẹ́ẹ̀gì onírin àti mọ́tírasì méjì jẹ́ 25 naira. wọ́n méjì lábọ̀. tẹlifíṣàn ńlá tá a máa kọ́ kéde ojú ìwò. tí bẹ́ẹ̀ kọ́ lọ àwọn aláìjì. àbá yìí wọ́n méjì lábọ̀. standing fan kdk tó tún wọ́n méjì àbọ̀. nàìjíríà tàná. nàìjíríà tàná. kí ló ṣe nàìjíríà tó ní. báàgó 1 million kalẹ̀ tá a lóde bàtì. ojútùú kí ni. ẹ̀rọ yẹ 1000 bẹ́ẹ̀ yẹ 1 million. àkó 1 million kalẹ̀ nàìjíríà tó ní. àní tá a fi ṣe. akíláyà bí ọ̀ká kankan mọ́. nàìjíríà tàná. ẹ dákun ìjàmbá ní nàìjíríà tàná. hospital táwọn abáláyé méjì náà ní. ọ̀gá ni wọ́n sì pín méjì. ìwà àti o. ẹ jẹ́ sáré yẹn lẹ́kọ̀ọ́ ṣe sùúrù. ẹ jọ. alájọ yẹn kàwé kẹ́ni yóò. ẹ kò sí gbọ́ngàn nísìnyí. nàìjíríà tàná. à ń sọ kí òṣòlù yẹn sì ń rojọ́. hospital táwọn abáláyé ọ̀gá wọn pín méjì. náà. general hospital àti maternity. káàdì. parí. àwọn ìjọba àbọ̀kọ́ kan náà wọ́n pín méjì. wọ́n kàn maternity ọ̀kẹ́ general. níjọ́ náà àmà. èyí sì máa ń kókó ní. ìyẹn mélòó ní ìlọ èmi ìlọ sí ìlọ nínú ẹjọ́ ọ̀dọ́ àgbà wọn bẹ ń tà àbá ńgbà wọn bẹ ń kéke. kò sálà rẹ̀. láyìí. bẹ́ẹ̀ bá wọn lọ sí jẹ́ wọ́n gbé sáàlì. ọ̀lẹ́ ni ó. àwọn nọ́ọ̀sì tó nàìjíríà oorun ni wọ́n sùn bẹ́ẹ̀ oorun. wọ́n ka nọ́ọ̀sì kú sí ọ̀lẹ́ yọ náà. iṣẹ́ ọ̀lẹ́. nàìjíríà tàná hospital méjì general àti àti maternity. maternity yẹmẹ yìí ló ṣe pẹpẹ. èèyàn mélòó ní bí máa ń bẹ̀ faranda lọ́pọ̀lọpọ̀ àwọn ìyá bí máa ń sí. bẹ́ẹ̀ni. má lọ àwọn aláìjì. àlàáfíà wa jọ ọba lọ gbáà kí ló ṣe nàìjíríà tó ní. hospital tí wàá pọ̀ tó nàìjíríà tó ní kọ̀ọ̀kájú ààrẹ ti bẹ́ẹ̀ ta. ààrẹ pọ̀ jọ síbítù lọ.
kí ló ṣe Nàìjíríà tó ní. tọ́sibítù pọ̀ tí ọ̀wọ́ kájọ àárẹ̀ ti mẹ́ta. يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم. Nàìjíríà dalẹ̀ gbogbo ilé kan family house bàbá wọn sáwúrẹ́ wa kò sílẹ̀kùn bẹ́ẹ̀ gbogbo ilẹ̀kùn sáwúrẹ́ tó wọ àgbo lẹ́kọ̀ọ́ kan kò nílẹ̀kùn. onílẹ̀kùn jọ náà. àbá yìí kò nílẹ̀kùn bí o ti wá nílẹ̀kùn kò sí security tó kárí olè òsì tó ń gan kò sólè ẹwà ní security ní Nàìjíríà tó ní ọlọ́pàá kò níye nínú ọlọ́pàá ani SARS àwọn ti káńsù àwọn eléyìí bẹ́ẹ̀ni wọ́n ti di RRC àwọn ti jọ RRC bẹ́ẹ̀ni ani àwọn ìjẹ́ kílẹ̀ pé àwọn ẹ̀kúnbá ani DSS SS ani ani community ani ani community security bẹ́ẹ̀ni community policy ani ani alámọ̀tẹ́kùn alámọ̀tẹ́kùn yá ẹ̀wọ́n ti gba fọ́ọ̀mù ẹ̀ ní ìrẹ́ bá. ani kílẹ̀ pé ó fi ẹ̀sọ́ business right àwọn dada àwọn sẹ́díkìdájì ti jẹ́ vigilante yọ̀dà fọjà pé vigilante làwọn nílé yà lóbi sí vigilante làwọn nílé yà àmọ̀tẹ́kùn náà nílé yà sẹ́ńtọ̀ o bí security tó wá pọ̀ tó lẹ́kùn lé ẹnu ọ̀nà lè kálukú irin ni lẹ́kùn àgbàlá irin wíńdò irin sọgbọ fẹǹsì ọwọ́ ìgò wà bẹ́ẹ̀ bá bọ ẹ tó wà bẹ́ẹ̀ àwọn security man tó ní man atúnrajà ọlọ́dẹ ẹgbẹ́ bẹ̀rẹ̀ láti gbó kọ́lẹ́gbẹ́lẹ́ ìtàlẹ̀ oní ẹ̀sìn wà. àwọn náà kò bẹ bá mú community policy kò bẹ bá mú bí security ti wà tó yìí àbá yìí gbogbo àjíyẹ̀gbé àǹjalè ayọ̀bátìrì ọkọ̀ ajítáyà ayọ̀ ẹlẹ́sìn ọkọ̀ àbá yìí bàbá bẹ́ẹ̀ àwọn gbọ́dọ̀ bá kí n máa ṣe bí ilé ẹ̀. security wà tó bó ti pọ̀ tó Nàìjíríà kọ̀ kájú àwọn àgbákò tó wà Nàìjíríà lónìí àná. kí ló ṣe Nàìjíríà tó ní tẹ̀lé bẹ́ẹ̀. يرمون المحصنات الغافلات المؤمنات. Nàìjíríà tà ní gbogbo ìjọba wa là ń ṣàdúrà fún. gbogbo ìjọba Nàìjíríà là ń ṣàdúrà fún. Nàìjíríà àtàná Nàìjíríà tà ní. kí ló ṣe Nàìjíríà tó ní tẹ́nìkan wá yọ́lẹ̀ ní èdè. táwọn ìjọba wọn ń pèpè. لا إله إلا الله. ẹnìkan yọ́lẹ̀ ní èdè lóde. kí ló ṣe Nàìjíríà tó ní. Nàìjíríà tà ní kọ̀sá àfáàtì ọ̀làpọ̀lẹ́ láyé kọ̀sá àfáàtì kábùkù. kí ló wá ṣe Nàìjíríà tó ní. àbá bí ọmọ tí bàbá kì í sájà lọ wọ́n sọ pé náà fàgbà. bẹ́ẹ̀ni. ìbéèrè lè mọ̀jú lálàá yìí lọ wọ́n sọ pé náà fàgbà. bẹ́ẹ̀ni. àṣìwò lẹ́lòmíì mọ̀. àbá yìí àbá bí olè kọ́ ọmọdé kọ́ ẹ̀ lọ wọ́n sọ pé náà fàgbà. àṣìmáwí lẹ́lòmíì mọ̀. ẹnìkan kábùkù. àbá yìí kí ló ṣe Nàìjíríà tó ní. wọ́n bá dẹ́kun àfọ̀ lágbájá. àwọn sẹ́wù lágbájá. àwọn mùkádàmù lágbájá. ìmáàmù lágbájá. ìmáàmù lágbájá. kí ló ṣe Nàìjíríà tó ní tẹ̀lé rẹ̀. إن الذين àwa ń tu lọ à ń tu bọ̀ à ń tu lọ à ń tu bọ̀ àwa ní àwọn àgbákò mẹ́ta kan sí mẹ́rin. نعم. orílẹ̀-èdè tí mẹ́rẹ̀ẹ̀rin bá ti ń ṣẹlẹ̀ olórí ọ̀dọ́ orílẹ̀-èdè tí mẹ́rẹ̀ẹ̀rin bá ti ń ṣẹlẹ̀ àwọn àgbákò ọba gbogbo ntọ́lá lùbáríkà tẹ́lẹ̀ kò ní lálùbáríkà. لا إله إلا الله محمد رسول الله. alákọ̀ọ́kọ́ orílẹ̀-èdè tí ìtàjẹ̀ sílẹ̀ bá ti pọ̀ jù àwọn ẹ̀jẹ̀ ẹ̀kọ́ mọ́ bá ń mẹ́sẹ̀. sẹ̀bi àwọn èèyàn ló fún ẹwọ yẹn bí jésù Nàìjíríà ló. níjojúmọ́ ni wọ́n tó pa àwọn míì lọ́wọ́ báyìí. tó bá gbàgbọ́ kan Nàìjíríà jẹ́ pé ẹ̀jẹ̀ àbá ń tàjẹ̀ sílẹ̀ púpọ̀. ẹ̀jẹ̀ aláìsẹ̀ sàn. alákọ̀ọ́kọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì orílẹ̀-èdè tó bá ti àfa bá ti gba tẹ́tẹ́ láàyè bí tẹ́tẹ́ bá ti gba túmọ̀ àbá yìí alikọ́ra ní minister for tẹ́tẹ́ ní Nàìjíríà minister of tẹ́tẹ́ ọwọ́ Nàìjíríà ọwọ́ náà minister wa èyí tó gbogbo tẹ́tẹ́ ìjà bẹ́ẹ̀tì náírà bẹ́ẹ̀tì
gbogbo àdúgbò kọ̀ọ̀kan wọ́n ti wà bàbá Ìjẹ̀bú ajá ń sáré gbogbo náà tẹ́tẹ́ ibi iṣẹ́ àdúgbò orílẹ̀-èdè tí tẹ́tẹ́ bá ti gbà yìí tó dògbò lẹ̀kọ́ náà sí àlùbáríkà mi ò bàjẹ́. ó di mélòó babalágbogbo àbí babalágbogbo wọn àdé ní àbí ìrìn wọn àdé ní. إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم. ọlọ́wọ́n ní balẹ̀ iṣẹ́ rẹ̀ jẹ́ o. àmín. ọjà àwọn ọmọ jẹ náà láti bá kẹ́kẹ́ báyìí lọ. Allahumma àmín. ẹ sàbí bàbá lápapọ̀. àmín. la hawla wala quwwata illa billah. sẹ́yìn máa ń tẹ̀lé mi. bẹ́ẹ̀ni. orílẹ̀-èdè tí tẹ́tẹ́ bá ti dòkó lẹ̀kọ́ náwó tó ná sí àlùbáríkà mi ò bàjẹ́. ó di mélòó ó di méjì ẹlẹ́kẹta abáàgọ́gá orílẹ̀-èdè tọkùnrin bá ti ṣe wàhálà tó bẹ̀rẹ̀ lọ tọ́pà mí tó bèrè bá ti ṣe wàhálà jọ ọkùnrin lọ o sì wọ́n la ìgbà kẹjẹ ni. àmín àmín. àṣìbí ọ̀tá sì sọ. tí bá rí èkó sọ pé wà láyé èkó mọ́tà nẹ́dẹ́. èkó mọ́tà nẹ́dẹ́. èkó mọ́tà nẹ́dẹ́. nígbà pé wọ́n ní pé àná lòun ti èkó dé. wòye àná mẹ́rin. nígbà tó tó wá bọ̀rọ̀ jẹ́ ó ní wòye àná àjẹrẹ́ ìwé ìrìnnú búrẹ́dì. wàláyé wòye àná àjẹrẹ́ ìwé ìrìnnú búrẹ́dì. sọ pé tọ́wọ́ ní pé àjẹ búrẹ́dì nínú ìrìnnú afa tó ga. orílẹ̀-èdè tó bẹ̀rẹ̀ bá ti ṣe wàhálà. ọkùnrin lọ. ẹja wo ti lọ ní wo lẹ́jọ́ ọba ní àwọn tí wọ́n ń lo kó máa ń dé láàárọ̀ obìnrin lọ́pọ̀ ẹ̀dá bọ́kùnrin. obìnrin lọ́pọ̀ obìnrin. kẹ̀mí rọ. ọ̀pẹ̀jọ́ ta alágbàdo. àwọn tí abáyàwó obìnrin lọ́pọ̀ àbọ̀kùnrin. obìnrin. Jísẹ́ńtà gbòòrò obìnrin lọ́pọ̀ àbọ̀kùnrin. obìnrin. Tìbírí alímì obìnrin lọ́pọ̀ àbọ̀kùnrin. obìnrin. ẹ máa ra àwọn àdúgbò kéékèèké. àwọn ọlọ́sọ̀rọ̀ tí wọ́n sì lọ́kọ̀. ọ̀fẹ́ sasẹ́ ọ̀fẹ́ sẹ̀ra. láti ra wọn bá lóko máa ń dẹ ọmọ wọn ní jẹun. bí wọn bá lọ wọn ní kàwé. láti ra. wọ́n sì lọ́kọ̀ kíní tálí kíní. wọ́n sì lọ́kọ̀. àbáyé ọkọ mi àti dúró báyìí anára bí ọjọ́ lójú ọba dọ̀la wọ́n surprise. wọ́n sọ ó sì surprise ẹ lóòótọ́. ọba kájọ alùpùpù ayọ̀ gba kọ̀ńténà kan. ọba ara rẹ sẹ́kù yàwó rẹ̀ dá bẹ́ẹ̀ fúyàwó ni surprise mi. ọba darí oníyàwó mi gẹ̀ẹ́sì. gẹ̀ẹ́sì ìyàwó tí a kò kéde gbóni gbàgbọ́. àní ọ̀gẹ́ tiẹ̀ sọ kíní kan náà. ok ẹ̀ ti sanwó mọ́kà mi. èyí ń kalọ̀. kí eléyìí pọnpọ́n ní ọba wọn lọ máa yá pọnpọ́n bá lọ kó wọn àti ẹ̀fọn olóyìn. láti ra ìfọwọ́. ìyàwó mi rí báyìí pọnpọ́n. wọ́n lọ máa yá tiẹ̀ lóko wọ́n lọ máa rẹ́ jù wọ́n rà fún mi. ìyàwó ni wàrà sídá pọnpọ́n. àti sọ́bìrì. àti sọ́bìrì. o mú sweater àwọn ọmọ bí sọ̀sùn ká. ẹ ṣe sá orílẹ̀-èdè tó bẹ̀rẹ̀ bá ti ṣe wàhálà jọkùnrin lọ alibarika mi ò bàjẹ́. subhanallah. alibarika mi ò bàjẹ́. gbogbo táwa kàkàlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lágbàtà ọwọ́ kérésì ti bò. ètò ṣẹlẹ̀ kẹrin. èwo ni kẹrin baba. yàtọ̀ sábà yìí bẹ̀rẹ̀ kan àti ṣe wá sí lọ́wọ́. ó ní àṣírí ẹ̀ sí. èyí tá a fẹ́ kásì kẹrin ojú kẹni ojú kejì ojú kẹta. èwo ni kẹrin ọ̀hún. bàbá yìí. ayatollah. orílẹ̀-èdè tẹ̀yàn bá ti ń pa obìnrin lóge tọkùnrin bá ti ń tóbi lójú obìnrin. àlùbáríkà onídìí wọ́n bàjẹ́. subhanallah. ọkùnrin ti ń pa obìnrin lẹ́kún. bẹ́ẹ̀. bàbá àtàwọn obìnrin sunkún tọ́lọ̀ fún bínú. àwọn obìnrin ni wọ́n sunkún tọ́lọ̀ fún bínú. la ilaha illallah rasulullah. ẹ gbọ́ tí kò rà níbí. innal ladina. lónìí tó kí ni wọ́n lásán. innal ladina.
dájúdájú àwọn tó ṣe pé. يرمون المحصنات الكافرات المؤمنات. Suratu Nur ayat 23 àmọ́ Kùránì lè wá o gbàjọ kéwù náà. يرمون المحصنات الكافرات المؤمنات. àwọn tí máa dá àgbà parọ́ mọ́bẹ̀ má dé mẹ́bọ̀ kọjá mọ́bẹ̀ àwọn tí máa gbomi lójú wọn àwọn tí máa kúrọ́ mọ́ wọn àfa ọfẹ́ fẹ́ ìyàwó kan kò sì lágbára ìyàwó méjì. yàwó àwọn agbákẹ́ létí lé lọ. ọ̀wá ọmọgbọ́n tí ì lè kéde kọ́sọ̀ kó ṣe fún ìjọba ìlú ìgbà. yàwó àwọn ẹ̀rọ ọmọ ọmọ yìí ẹlẹ́sẹ̀. gbàfà ọmọ yìí tẹríba ọmọ yìí dára láàmú ọmọ yìí tọ́ba sí náà ló ṣe. ọwọ́ fẹ́ lọ ó ti ráwọn nípa kéèkì ó ti ráwọn tó níbàdí wọ́n ráwọn tó ní àyà. káàsà wí báyìí. bàbá yìí Rasida ti bẹ̀rẹ̀ yìí ti gbẹ ó ti ké egun. òun náà kó lò bẹ́ẹ̀. àfa أكرمكم الكريم. ọbẹ̀ lè lọ kò sì lágbára kó fẹ́ ìyàwó méjì yọ akọ́bẹ̀ láti bí odi yọ ọmọ ìyá lódì olódì ọ̀dọ́ yọ kọ́ ọmọ ìyá lódì ní sọ̀rọ̀ sí i má. ọ̀dọ́ sọ̀rọ̀ sí bàbá wa pè fún àmùdá kéde. àmùdá ìdílé wa. mú bọ̀ wá. ẹ ó gbà ẹ. àmùdá yẹ́sà. ọ̀là gbàgbà àbẹ́sà. ìjọgbẹ́lẹ̀ ṣé o sísà. ọ̀rọ̀ wà ọ̀kẹ́. ìwọ súlẹ̀ náà. bàbá fáwùsá wa ìyàwó àmùdá. kí ẹ sára jí gíláàdù náà wá. ayé gíga ló wà lé láì bẹ́ẹ̀ ló ń kọ́. ẹgbẹ̀ wọn náà sọ̀tún bá ń mórí. yàtọ̀ kọ́ ẹ̀kẹ́ sóhun náà. bùkádà bùkọ́ bẹ́ẹ̀ ní tòsí. ìmáàmù náà gbọ́ ọmọ mẹ́mẹ́. ọba adéjèkó ìmáàmù sàdábẹ̀ ṣàdúrà bẹ̀rẹ̀. sọ́ọ̀lù wẹ̀lú májọ ọkọ̀ apárí ya ni. àbálàjì. náà kí àyà kan ló kóra ní. wọn náà kéjì ẹ̀ náà májọ okùn. tọ́ àmùdá náà ọ̀rọ̀ yìí kọ́ sọ́ọ́ lójú láti lóṣù kan. oṣù kan bó wọn ọ̀rọ̀jọ́ kan ni. oṣù kẹfà níta ti sọ̀rọ̀ nílé. á sì jọ sùn ni. àmùdá náà kí ló wọlé wọn sí pọ̀ tó bá. àlérí ikú lọmọ wọn alájì. pé báyìí pé tí tẹ sọ̀rọ̀ nípa ti lé lọ́pẹ́. ok kí wọ́n káyàwó mi ọkọ máa yan àlè. kò tó wá yà wọ́n tó yẹn dú. sẹ́yìn máa dín mọ́. ìmọ̀ bẹ́ẹ̀. dín mọ̀ fún gàdí fẹ́ táyà lẹ́sẹ̀ títì. Yes. sígbè láti mọ́tálíìkì. láti àwọn títa kúkúrú. ọmọ nkéré sí àwọn. kékeré òun náà gbé. ok láyé ìwáyà tó bá yín ṣe báyìí ti ní jò ní. sáré tó wá dùn méjì. òní Sunday alasbi. títa kòrò nígbà lálẹ́. إن الذين àmùdá náà sọ ọ́ sì jẹ́ lójú. ọdún kí ló ń sọjá mi nísìn. bí àbá nílẹ̀ yọ sọ̀rọ̀. يرمون المحصنات الكافرات المؤمنات. màmá ní ìyàwó ń gbọ́ síbẹ̀ lórí wọ́n bí ìyàwó lérè. ìyàwó apò ẹ̀kọ́. gbogbo tọkọ ẹ sọ síbẹ̀ lórí ìyàwó bá kú sẹ́kú. ìyàwó sì wà láì súnmọ́ bí láì. má ṣe pé ẹ má jọ ṣe pé ní ìyẹn. lè sí láìláì láwà. àní ẹ má jọ ṣe pé alájí irọ́ ní ọ̀pá. àbá bàbá sáwọn ìjọ kọ rẹ. lọ́kì wọn lọ. إن الذين يرمون المحصنات الكافرات المؤمنات àtùnú wà sí pàdé. لعنوا في الدنيا والآخرة àwọn àtàkùn àdúrà sí náà. ولهم عذاب kí عظيم. àwọn ọkọ ọmọ yín sẹ́wọ́n ilé fún alága ìjọba kí wọ́n ṣe. tọ́ ọ̀gbọ́n ìgbà fún alága kọ́mọ ìgbà ìsáfún ní pọ́lísímẹ́ǹtì o. ẹgbẹ́ ìgbà bá wọn bẹ̀rẹ̀ ní ọlọ́wọ́ gbàdúrà yìí o. آمين. àbá yìí أكرمكم الله. ọlọ́wọ́ ẹ̀ńdà lẹ́ni ni yà. إن الذين àwọn tó ṣe pé يرمون المحصنات الكافرات المؤمنات ẹ má wọlé ẹ má wọlé لعنوا في الدنيا والآخرة ẹ má wọlé. ولهم عذاب عظيم. ọgbà ẹ̀ kúlẹ̀ kọ́ níta. Ibrahim alikila ìyá alikila ìyá alibarika ni. alikila ọlọ́run ìbálẹ̀ náà jẹ́. alikila ìyá alikila yìí náà dáa. alikila ìyá alibarika ni. ọlọ́run ìbálẹ̀ náà jẹ́ láyé. Allahumma amin. ṣé torí kí o ṣe léyìn ní ọjọ́ sàmí. آمين. bẹ́ẹ̀ bá sàmí láyé kí ọlọ́run ìbálẹ̀ jẹ́ náà jẹ́. آمين. àwọn ọlọ́run kò wọ́n ta إنا بالله. ìwọ ọkọ ìyàwó ẹ̀ débẹ̀ yóò mú dé. ọkọ ìyàwó ní wá 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 lọ kọ́ni. alikila إن الذين ọgbà àmọ́ mo wà lọ àṣàṣe sọ̀rọ̀. يرمون المحصنات الغافلات المؤمنات ọkọ ìyàwó ẹ̀ wò. لعنوا في الدنيا والآخرة rárá yìí náà. ولهم عذاب عظيم. àní abáṣe ń jẹ
ò tí so yìí. Ìjọ ọmọlẹ́jẹ̀ kò olè sùn olè gàrí. ọkọ ìyàwó ẹ̀wù wọ́n jù kọ́ ẹ̀. Wọ́n jọ gbọ́dọ̀ ọlọ́wọ́ sí àwọn ìjẹ́ náà. àbí. Ọkọ ìyàwó ẹ̀wù. ìyàwó wa ń sunkún lórí ọ̀sẹ̀ tí ọmọ mẹsẹ̀. Àwọn ìyàwó bá wọlé wọn lọ sọ ní wọn máa rìn kí. àkìrá mọ̀ kọ́mọ́lé kẹ́rì. Abúlé máa ní disappoint mi lálẹ́ yìí. ìlà. Ọlọ́wọ́ sì ń jẹ́ láti bẹ̀rẹ̀ fún wọn. àmín. Ẹ bá sáré fún tìrẹ ọlọ́run. àmín. ọmọ mi ẹ̀nà lórí ẹ̀nà ìyàdí ìnà. Abáwọn ọkọ ìyàwó ìdíjọ ẹ̀dẹ́ bá wà. ẹ̀nà ìyàdí ìnà. Ọlọ́run ní bínú. Àbá tí Nàìjíríà kò ní òfin dá má. ẹ̀nà ìyàdí ìnà. Àgbákò tó bá Nàìjíríà kò ní Ọlọ́run ní bínú. Látara pa àbá àfomi lójú àwọn obìnrin. Alálàsí òkè àwọn obìnrin mímọ́. Àdàdà parọ́mọ́ mi. Ọlọ́run wá ní gbogbo àwọn tí máa ń fà tí máa ń dàdà parọ́mọ́ wọ̀. ẹ̀nà ìyàdí ìnà. Àwọn tó ṣe pé يرمون المحصنات الكافرات المؤمنات. wọ́n máa ń parọ́ máa dé nípa ọ̀bẹ tó jẹ́ mú mi ẹni ó dúró fún ọ́n torí ọlọ́run ìjọ tó rí ìjọ tó rí ìjọ tó tó ìjọ tó tó ìjọ tó sí rárá kò fara ní ọ́ ó sì fara ní ọ́ gbogbo tó ṣe wọn ní sọfá yìí kò ọdún sí ìfìtì dáadáa. Subhanallah. bàbá síbẹ̀síbẹ̀ kò sí irun táwọn obìnrin síbẹ̀ yọkùnrin àlọ́ ọ̀ràn káyé àfikẹ́sà kúrò nínú mi àwọn tí máa dàgbà parọ́ máa wà nílé pọ̀ tó jẹ́ mú mi ní. يرمون المحصنات الكافرات المؤمنات. Sọ́ọ̀tù ló àyà 23 làákẹ́wò. لعنوا في الدنيا والآخرة. Ọlọ́run gbogbo àwọn tí máa dàgbà parọ́ máa wọ obìnrin tó jẹ́ adélébọ̀ tó jẹ́ ti mú mi ní. لعنوا في الدنيا والآخرة. Ọlọ́run kò ní dáa fún wa láyé kò ní dáa fún wa lọ́wọ́. لعنوا في الدنيا والآخرة. Láàánú Ọlọ́run lọ́ba Nàìjíríà. Ọlọ́run lọ́ba Nàìjíríà. Kí ẹ bá fẹ́ kí Nàìjíríà ọ̀dà àkọ́kọ́ kò dẹ́kọ̀ sí gbogbo àwọn obìnrin tẹ́ gbogbo lójú wọn ẹ̀lọ́pàá wọn lẹ́yìn ayọ̀. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ wọn dunnú. Ẹ̀lọ́pàá wọn obìnrin lẹ́yìn. Gbogbo ẹ̀lọ́ fìyàwó ẹ̀sẹ̀ wọn lọ sílẹ̀. Lọ fún ìdíwúrí náà. Gbogbo ẹtí báyàwó ẹ̀ ló jẹ lọ kábàbí jẹ́ kò dáre lọ wọ̀ lásán lòlú. Ẹjọ́ bóyàwó wọn ló pọ̀. Ẹjọ́ kíyàwó wọn lọ kí. Ẹjọ́ súnmọ́yàwó wọn lọ súnmọ́. Ẹjọ́ báyàwó ẹ̀ sí ẹgbẹ́ wọn lọ bá sí ẹgbẹ́. لعنوا في الدنيا والآخرة. Bí lóde bá dùn lọ́dọ̀ kó sì bọ̀ tó síyàn. Bí lóde bá bàjẹ́ lọ́dọ̀ kó sì bọ̀ bàjẹ́ sáyé. لعنوا في الدنيا والآخرة. Ọlọ́run ní wíyọ àrùkọ́ ní sọ́ọ̀tù múra ẹ̀ 23 yìí. ولهم لعنوا في الدنيا والآخرة. Gbogbo ẹni tí bá máa ń bomi lójú obìnrin tí ń parọ́ mọ́ obìnrin àdàpọ̀ àfáà yìí láwọn obìnrin tó jẹ́ mọ̀mẹ́ni tẹ́jọ́ adélébọ̀ ìrìn tí ó rìn olórin ìwà tí ó olóhùn sílẹ̀ tí ò sí òsì kúrọ̀ rẹ̀ mọ́. لعنوا في الدنيا والآخرة. Ọlọ́run kò ní dáa fún wa láyé kò ní dáa fún wa lọ́wọ́. لعنوا في الدنيا والآخرة. Àánú Ọlọ́run ta yí àtàlẹ́ kí a mọ̀ kọ́ mọ́ bára wọn kò ní bẹ́ẹ̀. ولهم عذاب عظيم. Akérèké wọ́n làwọn àzábọ̀. ولهم عذاب عظيم. Ọlọ́run ní ìyá ètò pọ̀ háyà tó tóbi ọmọ tẹ́tí ìyá ńlá kẹ́ni bá Nàìjíríà ní sí àdé ìkéde bá Nàìjíríà. ìyá ni o. ìjìnlẹ̀yà. ẹnìkan rí lójú sí. Ẹ̀ mọ́ bá wọn ọkùnrin ti rí. ẹ má wo tiẹn. Bí Nàìjíríà ti lọ yóò dá. àwọn ọkùnrin ti ya pọ̀ rárá láti dírí tẹ̀. fóònù Nokia. O tí ì ṣe tó kúkọ rẹ Ọlọ́run ti bọ́ ṣe. Nígbà wọn lọ́kọ̀ àwọn ọ̀rọ̀ jẹ́. wọ́n tún wá lù kú. Ọlọ́run tó wá kórè àrà ọkọ̀ rà lẹ́ẹ̀bọ̀. kí ni Bí mo ti wáyé rí Ọlọ́run. bóòlù wáyé. Ní ọmọ ti délé bá sàráfà. Ọkùnrin ní kéré mi. ìyá Mo fara dà bí bá sàráfà. ẹkún ìdáwó Èyí tá sí bá sàráfà yìí. ẹkún iṣẹ́. Ọwọ́ tẹ̀mí lẹ́nu tó wáyé. Ọlọ́run dá sí i Ọlọ́run ní dá sí i. Ayé bá sàráfà wọn ní dá táwọn máa ní òtún ní dá. Ọmọ tàbí bímọ fún ẹbí wà lẹ́nu bímọ. تغيرت المواد
sí ọlọ́ni bá wọlé yìí dá sí. wà á bí bàbá tẹ́lẹ̀ mú àtúwálé ìka u. kálukú ọlọ́lẹ̀ gbàdá ẹ lọ sàdúrà ẹ mójútó ọkùnrin. máa tẹ̀lé ọlọ́dọ̀ yóò dáa máa ti máa lò láńlò yìí ẹ sáà máa wò bẹ̀ mọ́. àbáyé bàbá ọ̀gá náà pòfẹ́sọ̀ no Abubakar Siddiq ó ní arba'u man kunna fihi kana min khiyari ibadillah nǹkan mẹ́rin káyì ẹ̀jẹ̀ sábà rí nǹkan mẹ́rin ẹ̀ńtọ́nà pálíkì mẹ́rin ló pé fún ayé ẹ̀ àbáyé kana min khiyari ibadillah yóò máa bẹ́ẹ̀ náà wọ́n ti sọ̀rọ̀ tó jẹ́ ẹ̀sà nǹkan mẹ́rin ẹ̀ńtọ́nà pálíkì mẹ́rin ló pé sọ́dọ̀ ẹ̀ yóò máa bẹ́ẹ̀ náà wọ́n ẹ̀sà tó jẹ́ ní ọlọ́run alákọ̀ọ́ man fariha bit-ta'ibi man fariha bit-ta'ibi ẹtí bá máa dùnnú sí gbogbo ẹtọ́ bá ti túbá ìyàwó rẹ̀ sí ọ ọ̀nà rẹ̀ mọ́ bìrù sà ó sì kò ní lọ wà àti kẹ́ wọ́n dà wà ní kò yí lókè ìbílẹ̀ ìjòkó rẹ̀ ìkúlẹ̀ kò lè fi lẹ́sẹ̀ ọ̀rọ̀ abẹ́sẹ̀ yóò tó kan. ẹnu kó ní mọ́ bìrù lásán gba 2,000 bó ti bá lọ́wọ́ mi ni o. ìfìràkàdì. ọ̀rọ̀ tó bá wọ̀ ọ́. àbá gbogbo ẹtí bá máa ń ṣe bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ tó bá lè ti sórí tó lè tó obìnrin nínú obìnrin tó lè ti sórí. àbá yìí ètò òun sì máa fẹ́ náà wọ́n ìsà ọjọ́ ní ọlọ́. ẹlẹ́kẹ̀jì wastaghfara lil muslimin wastaghfara lil muslimin tó tún lè bá ẹ lẹ́sẹ̀ ọ̀rọ̀ àfẹ́ríjì àbí tó lè lọ sí pé ẹni tó sẹ́. salamu alaikum. Alhaji ṣé o sí. ọ̀dọ̀ rẹ̀ náà mo wá. ẹ jòkó ẹ jòkó. Alhaji bẹ́ẹ̀ pé mi kéde wọn. rárá ọ̀gbọ̀dọ̀ kọ̀ pa kí n pè ọ́ ni. Rasida ni mo rí di odò ojú ẹ̀ òfanimọ́rọ̀. Rasida o. ìyàwó ẹ̀ mo wá ní kí ló ṣẹlẹ̀ wá ló ń ṣe lóko ọ̀dẹ̀ lọ́rùn sí òun ṣẹ̀tì mọ́ọ̀rì. ó ti tán. ìyẹn mo wá ní kí n tọ́ láti wá bá tọ́ra fún òyìnbó kúnlẹ̀ mi. Alhaji o ti tán náà nù. bàbá yìí gbogbo ẹni tí bá ti báyìí tọ́ra fèrèjì tí báyà tí máa lọ sí gbèyàn yọ̀wọ̀ náà wọ́n ní ẹ̀ sá ọdẹ ẹ̀rú sí ọlọ́run. Aba abẹ́rẹ́ tí máa ń kà náà ìyàwó àkọ́kọ́ ndíà abániwọ̀n wọlé òkúrò ọkọ. ọlọ́ni nílọ́dọ̀ lò lèrò ọlọ́ni ní pàbọ̀dá dáyé. ọmọdé mi ti kàṣẹ́kàṣẹ́ ọlọ́ni. ìpàdé bá sọ̀rọ̀ wọn wá rájú ọlọ́ni. wòye àdájọ́ jẹ́sẹ̀ adìẹ ní ìlójú ọ̀nà àmọ̀ kó ṣe rí ikú mọ̀. olóòjọ bọ̀dá rẹ mú bọ̀dá rẹ bí lẹ́rìí bóòdù tí ń rìn gbèsè ayé rẹ. bóòdù bọ̀dá ló gbèsè ayé rẹ. gbogbo ẹtí wọn ti máa ń kà kún káàdì ọkọ láyọ̀ pàdé lọ́sàgbáfò ọlọ́run. akramakumullah. wastaghfara lil muslimi ẹnna bá tilẹ̀ báyìí lẹ́sẹ̀ tọ́ra fìrìjì àbọ̀ lọ sí pẹ̀lú ọ̀sẹ̀ yóò wà náà wọ́n wọlé nǹkan kí ẹ sá. wàdà al-mudabbira wàdà al-mudabbira afayi akramakumullah. ẹni tó bá ń darí gbogbo nǹkan tó lè pè ọlọ́run ọba tí ń ṣètò ayé ọba lè mọ́dà gbérù ọba tí gbogbo ètò ayé bẹ̀rẹ̀ rẹ̀ tó lè pè é tó sì lè darí nǹkan sọ́dọ̀ yẹn yọ wà ní ẹni ẹ̀sà àtọ̀lọ́ bó là ti darí nǹkan sọ́dọ̀ yẹn péré bá fọ ọgbà pọlọ nínú bá wọ ọgbà pọlọ wọn bá lálàá tí ọ̀dà ọgbà pọlọ ni wọn gbọ́dọ̀ kẹ́kẹ́ tó bá tà ọgbà pọlọ ni bọ́jà rẹ bá mé ọgbà pọlọ ni àbáyé ọjà rẹ tà ọwọ́ òwò rẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe ọkùnrin ẹ̀ka tó kú wà lẹ́wọ̀n ti fura ọmọ kọ àwọn àgbàlagbà ní olóyè káàkiri ìyá kínní kan ọmọ ara díẹ̀ ìyá kan bẹ kó so ìwúrù mi ilé wo láti ìyá kan bẹ ní máa rántí ọ̀dà bí ọ̀dọ̀ pín sí. àbá àwọn amókò wọn ní agbẹkẹni ìyá àdé olùjẹ ẹgbẹ́ oṣù ní nsẹmí ọbẹ sí ilé ọkọ àwọn ìyá kan lè kéde rèé ọ darí ọ̀rẹ́ sínú Ọlọ́run àgbẹ ọsàyé àmẹkọ tọdọ gbọdọ àlùkò ní anamaliki nas ọgàgàn ọkàpà olùkàpà wẹnyà maliki yẹ kó a'udhu bi rabbin nas. qul a'udhu bi rabbin nas. báyà káàkiri àbáyé sọpọ sáàkì ìbẹlọ ọba wẹnyà ilahi nas Ọlọ́run àwẹnyà maliki nas ọlọsàájú àbí olùkápá wẹnyà ilahi nas ìbí Ọlọ́run nìkan mọlẹ hu wọn ìbí Ọlọ́run nìkan ọba tí ó mọ
èmi ní ìhùn wọn tàbí ọ̀sá yìí àwọn kan wà lóra yẹn sí ẹnájì tiwa ni wọ́n jẹ́ àlọ́ wọn ṣe jẹ́ àwọn wo àbí boost ẹ̀jẹ̀ wa ni bí àwọn wo ẹnájì àwọn tí wọ́n tẹ́lẹ̀ bọ́ ẹ̀ sọ̀rọ̀ wá kiri àwọn bàjẹ́ àwọn ẹnájì ayé wa nù. ọwọ́ alájà ọdún rántí tiwa ọdẹ. Amadaka yé masa yé abakilẹ dakọ gbogbo àṣìlẹ lọ́wọ́ wa yìí. títí ẹni ó sì kú. ọmọ rẹ gbàtọ́ la ìbẹ̀rẹ̀ kàkà yìí. níbo ọmọ mẹ́rin bá bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. ibà sí dáwọ́ àfáàní mi lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ ọmọ tẹ̀lé kò wọlé sí i. yàrá mi kò láti rí. ó gbọ́ ẹ̀yin tẹ̀ mọ́sálà àwọn ọ̀tí àyídá náà àwọn fáàkì àyídá o ẹ̀yẹ ẹ̀nẹ́jì tiwa ni à ń lò yín sẹ́yìn. ọlọ́wọ́ ní jẹ́ síwọ́. àmín alibarika yín dùn púpọ̀. ọlọ́wọ́ ní jẹ́ síwọ́. àwọn kan sì bẹ fáǹsì wa làwọn jẹ. bẹ́ẹ̀ ni àwọn tí a. fáǹsì náà wọ́n ṣàdúrà fún wa. Insha Allah. àwọn agbada fáṣà ní ọlọ́mọdé gbogbo tó ọlọ́ba sànú ẹ̀. ìṣòyìn ìyá bẹ́ẹ̀ ẹ bàbá bẹ àwọn ọmọ tí náà lójú ẹ̀mí ẹ̀ dùn pé fọlọ́ lára wọn jálè. ọlá wẹ̀rẹ̀ ni mo tì í. àwọn wèrè. àwọn òpè báyìí sí ọlá ìlú wọn ọ̀sẹ̀ mi ò èmi ọ̀kàn gbàtà wọn babalábàbà rẹ. gbàtà wọn ìyálà yá rẹ lásìkò. sí wàhálà bí àbá ti gba tí ọlọ́wọ́n bá tiẹ̀ náà. nígbà wọlé bí wọn bá tẹ gbà tiẹ̀ kọ̀nẹ́gẹ́ lè bí mọ́yàn. ṣébi tiẹ̀ wá ni. lọ́mọdé ọgbà tíya. ọba lẹ́yìn ọgbà tẹ̀yàn bí tiẹ̀ wá láǹtọ̀. bí tiẹ̀ wálé. àyíwá dá. wọ́tọ́rọ̀ ń bọ̀ ọgbà tiẹ̀. àwọn tá a tẹ mọ̀ kọ́ ọgbà tíya. èèlò ló ní lọ́wọ́ tó ọgbà tẹ̀yìn ìwọ́ tó ọgbà sọ màdàmàdà. ọgbà sọ òde kè lówó san náà sọ ti kó. pèsè. abáàtọ̀gá. ẹ já lọ lẹ́jà rẹ̀ àbá tó. wọ́n dẹ́ alimọ̀dá bírọ̀ ẹni tí wọ́n máa ń pè ọba tí ẹ̀ka yẹn bẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ ó sì lè fọ̀rọ̀ ti sọ́dọ̀ ẹ̀. abayi o ní kẹta irú ẹni bẹ́ẹ̀ yóò máa bẹ́ẹ̀ náà wọ́n yẹ sáà tọ́jà ní sí ọlọ́run. ẹlẹ́kẹ̀rí wà á nílò mọ́ sinà ẹni tí máa rẹ̀ ní rí tí rẹ̀ ní ti ṣe dáadáa lọ́wọ́ dáadáa ò lè kárí ìṣe dáadáa ò lè sàtẹ́ àdúgbò yìí. abayi àmọ́ bí ó ṣe ní ẹ̀wọ̀n gba gbẹ́rù yìí rẹ̀ náà ó tún ṣe báyìí ó tún ṣe báyìí ó tún ṣe báyìí ó tún ṣe báyìí síbi báyìí ẹ̀rẹ̀ lọ́wọ́ bí tí dáadáa rẹ̀ kò bí ẹ̀ ló dé bẹ́ẹ̀ ọ̀hún rẹ̀ ni tí ń ṣe dáadáa lọ́wọ́ nù. tọ́ba wà náà mẹ́rẹ̀ yìí tọ́ba ní nǹkan mẹ́rẹ̀ yìí ọ̀hún wà náà wẹ́ ní ẹ̀ sáà ọjọ́ ẹ̀rú sí ọlọ́ ẹ̀ bàkà ìlú rẹ̀ ọ̀kadà Ahmadu bin Hanbali radiyallahu anhu man ahsana fi layli ọkọ yàwó afa amadu ọmọ abali ó ní ẹnitọ́ bá ṣe dáadáa lóru rẹ̀ dàgbé lóru lọ́ba ṣe dáadáa kófíà fi nàhálì. wọ́n san lẹ́sẹ̀ lọ́sàn-án. wọ́n san lẹ́sẹ̀ lọ́sàn-án lọ́ba ṣe dáadáa lóru afa tọmọnà ìyàwó rẹ̀ dáadáa ọ̀ka gàrí mara ọ̀ka mara gidi. gángan ní haku kíká lásìkò tútù yìí. ní haku kíká. ọmọ ní tọ́lọ́wọ́ ní ọmọ ní méjì. ọmọ di méjì. ó lè bá gbádùn ọkọ rẹ̀ ọmọ ní pẹ̀lú kan my baby. wọ́n sọ kọ́ di bèbí. bàbá ní bèbí. ó kọ́ tí ìyá rẹ̀ ọ̀sọ́. wọ́n náà di bèbí náà nù. ó ní àṣẹ. bẹ́ẹ̀ lọ́rùn pẹ́ bẹ́ẹ̀ lọ́rùn kí. ó di bèbí nù. bẹ́ẹ̀ torí bí ti fọmọ ọlọ́mú ní òfin wọn náà. ọba lè mú. yes wọ́n ló ní kárí wọ́n lọ́ọ́ tẹ̀ kójú ọmọ náà. o ti mú kọ́mọ tó dé ọmọ tó dé ní sẹ́jọ́ máa mú ni. máa mú tomitomi ó sọ̀pọ̀ ọ̀nà fún. ó ti ọ̀dà yóò máa dán ni ìyá yẹn gbẹ yẹsí yẹn ní kankan omi ọmú dá a la ọmú dá a la ọjọ́ máa ṣí àrẹ pẹ̀lú àwọn ọmọ kò sí lẹ́sùn wọ́n ló ní kárí àwọn ọmọdé tiẹ̀ wọ́n gbọ́dọ̀ bí lè fún ọ. أكرمكم الكريم. àwọn ènìyàn ọ̀rọ̀ máa ń gba ìwọ ọ̀rọ̀. تكجلت المودة والإخاء وأجبرت المروءة والإخاء. ọba mi wọ́n sábà mọ̀ wálé ọ pé àwọn èsì yàrá yìí bẹ́ẹ̀ni ọba jẹ́ sábà jẹ́ díẹ̀ o sì fẹ́ mi sí yomi ọmú. tọ́kù ẹ̀ léyàwó rẹ̀ ọmọ pé sàwábà kéé gbẹ̀yàn lè bí ìrìyàn dá gan. أكرمكم الكريم. àwọn bàbá bà mí
ọ̀nùmọ̀ ni àṣàna fìlẹ̀ ìdìbì ẹni ọba kú ṣe fi àfihàn hàrì wọ́n san lẹ́sẹ̀ ẹ̀ bá sí dáadáa pẹ̀lú òru wọ́n san lẹ́sẹ̀ lọ́sàn. with this àbáwá àdìgínlá nínú ìyàwó rẹ̀ bá tó mọ́júmọ́ gbogbo tó ọba dé lọ́sàn ọ̀ pàdé àwọn ọlọ́ Inshallah. wọ́n mọ̀ ní àṣàna fìlẹ̀ hàrì ẹni ọba ṣe dáadáa tiẹ̀ lọ́sàn-án. wọ́n di lọ́sàn ó tó mú yàwó ó tó mú rẹ̀ lọ́sàn wọ́n mọ̀ra yíwá fún wọ́n mọ̀ra yíwá fún. wọ́n mọ̀ra yìí wá fún àbí kò sí bẹ́ẹ̀ o gbé jáde lọ top right item 7 yájú sí jáde. ẹ̀ndínwó lọ́nà táǹgẹ̀. yes àwọn àgbàdo tó bẹ tàbí ìyàwó rẹ̀ lọ́bẹ̀. ọmọ ní àṣàna fìlẹ̀ hàrì ẹni bá sí dáadáa tiẹ̀ lọ́sàn-án abáyé kú fi àfihàn ìdí. yọ pẹ̀sẹ̀ lóhùn. wọ́n sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ òru wa inna ma yukalu lil abudi kama kana ìgbà tó o bá fi wọ́n lọ́wọ́ fi wọ́n fọ́ padà. Inshallah. ọ̀pọ̀ inna ma yukalu lil abudi kama kana kẹ́ẹ̀fù nípa wa inna ma yukalu lil abudi kama kana ìgbà tí o bá fi wọ́n fún ẹrú kan láti wọ́n fọ́ padà. tuẹ̀ láfi san tuẹ̀. àbá tó o bá fi gbádùn ló wọ́n fún ìyàwó rẹ̀ nínú rẹ̀ nínú tó wà ṣiṣẹ́ rẹ̀ tó wà ìdá rẹ̀ àwọn ọmọ wọn àgbà ọ asiki tó yẹ lọ́dọ̀ tó yẹ tó sínú àkọọ́lẹ̀ rẹ̀ a sì máa fún un. ẹni bá wá sọ ìyàwó rẹ̀ bí apẹ̀lẹ́sẹ̀ lónìí ìyáni bàbá tí ìyàwó rẹ̀ ní ẹ̀sìn ọlọ́mọdé ọ̀rọ̀ òsì ní. ìyáni wọ́n ní bẹ́ẹ̀ ṣe ni àwọn fún sẹ̀ríà wọ́n ní àbá gbé owó kébà jù àbá gbé ìyàwó rẹ̀ létí rẹ̀ ká ọdún mọ́kànlá ló fi rárẹ̀ tó lóyún sí. ọkùnrin tí wọ́n ń bá ìyàwó ẹ̀ létí lọ́sọ̀ọ̀sẹ̀ tán Sunday kìíní ọdún mọ́kànlá Sunday kejì 23 years Sunday kẹta 33 years Sunday kẹrin 44 years Sunday karùn-ún 55 years. Sunday kẹfà. ọ̀dọ́ wọn sọ ṣáájú ọ̀gá àbáláyé ọmọ náà sí ìyàwó wa wọ́n ní lábìlì òní ni. wọ́n rò tó rẹ̀ lù sí nígbà yà ni ó máa di àgbákò pákó tí èkó náà bọ̀rọ̀. Gba wàlá wájú ọ̀tọ̀ wọn bá wọn pẹ̀lú jẹ́ ayé ìgbà tí àwọn kìnnì kan àwọn síńjà nígbà tẹ̀wé ẹ̀sìn jáde. yóò máa gbọ́ ọmọ wúrà sí ọmọ ọlọ́mọ. Bàbá yìí ilé yóò jòló wọn sí túrìyàwó lè máa bàjẹ́ ọ̀gbìn tọ́gbọ́tọ̀gbọ́. Ìyá bẹ̀rẹ̀ sáyẹ́ pàkí lábẹ́ kú sí ìgbé làpò. èyí tí ọba gbọ́ tọkọ Yóò pè tí gbígbà kò sàgbẹ̀sẹ̀ sísọ ẹnu ọmọ àlè kọ́ dára. Abidjòlè bí ìfún ajá bèrè gidi pọ̀pọ̀ tẹ̀. Ẹnu kanlẹ̀ bẹ́ẹ̀ sí. Parapàsí pàkópàkó. Adé ilé ìwọ̀n tí ó fọ́nù. وأكبرت المروءة والإخاء. Àwọn bọ̀dá ọjọ́ náà wọ́n bẹ̀rẹ̀ lórí ni wọ́n ní lárí ni. Bàbá yìí gbogbo ìparí lónìí ẹ̀rọ wo wọ́n parí alẹ́ ó sì tún promise àwọn yẹn rẹ̀ a ní wo Sule Bayo wọn padà alẹ́ àmà sọ pọ́lísì. ìyàwó rẹ̀ ló wà. Wọ́n náà sẹ́yìn rẹ̀ ní àti ń fi náà bẹ́ẹ̀. Yọ̀tọ̀ báyìí lọ́mọ wúrà sí i yọ̀wá tilẹ̀ ti kòlí yóò bóde. Ìṣẹ̀lẹ̀ lè sìn wọ́n lóye. Ìṣẹ̀lẹ̀ lè sìn wọ́n lóye ìyàwó sì yẹrẹ lórí jẹ́. Sọ̀kọ̀ ilẹ̀ Ìyàwó àrígbọ́ ìṣẹ̀ pẹ̀lú ṣe náà bàbá ilẹ̀. ìyàwó bá kú ẹkún lóòótọ́ a ní sẹ́kù ti pẹ̀yìn lọ́sàn-án. Mo bẹ̀yìn lọ́sàn. Ẹ sọ pé ọ̀tọ̀ ẹ̀rí. Mo ń bọ̀ ṣe ní fa, mo bẹ̀ ṣe ní. Mo bẹ̀ àkàjọ sọ pẹ̀lú àwọn sílẹ̀ tó máa sọ fún sí. Bẹ́ẹ̀ fà á làmọ́lẹ̀. wọ́n náà ní àwọn sọ. Ẹnì kan ní ma pa omi lẹ́kọ̀ọ́ kó kọ́ afa kọ́ pàdé àwọn ọmọ lọ. Àbá àlejìlá inú létí nínú ayé amọ̀mọ́ dáadáa. A sì dáhùn ọ̀rẹ́ mẹ́ta bí ọ̀dọ̀ àwọn alájà gbà lókè. dáadáa. Ilé àlùbáríkà ní púpọ̀. Bí wọ́n ti wá sí ilé yìí wọ́n náà fi àlọ́ ọmọ yìí. Wọ́n bẹ̀ wọ́n sọ ní dáadáa. bí jàmú yóò bí Wọ́n lè ti fẹ́ ilé ọmọdé máa jẹ́ ilé àdìkí lájẹ́ kan. Insha Allah ilé àdìkẹ́ ńlá ilé ni Pèrè ẹ̀jẹ̀ lé yìí. ilé ńlá ni. Wájà yọmọ kiri wọn bẹ́ẹ̀ náà wọ́n bí sèwọ̀n náà la. jẹ́ wọ́n máa kọ́ sẹ́kù lára tiẹ̀ náà. Tọ́mọ yìí bá gbé láti jọ wọn ti bí tí máa bọ̀ ọ́dọ̀ ọwọ́ yọ kílẹ̀ kó lára yìí. ilé wọ́n yọ fèsì kan kó lára ẹ̀. Làákà 50 wọ́n fi bí wọ́n bá sọ ìjì rẹ̀ nísìnyí wọ́n yọ 49 fún wọn nìkan. yọ sẹ́kẹ̀ yọ kan. Wọ́n kẹ́ yọ kan. Awukọ̀ tí ò ní sí ọ làákà ìkàtọ́rùn ti wọ̀. awukọ̀ bọ́ọ̀lù ti bẹ́ẹ̀ di mẹ́tò ọ̀gẹ́ làákà ìkàlù bẹ̀rẹ̀ ní wá gbẹ̀rẹ̀ lọ́ba náà lọ́dẹ sọ̀rọ̀ yàrá wọn bẹ̀ gbà tó ṣe tó pé ẹ̀ lọ́wọ́ ìbọn máa lọ pé kì í sọkọ.
ọmọ ẹgbẹ́ ọ̀gá rẹ̀ tó kọ̀ọ̀kan lẹ́sẹ̀ nù. àbáyé wọ́n fẹ́ràn ọkọ̀ ọjọ́ àwọn ọmọ ẹ̀ àwọn ẹ̀ wọ́n fẹ́ ìgbà àgbà àgbẹ̀kẹ́ ti gbé ehu. Naam. àwọn náà kó bàbá rẹ̀ jà. Akramakum al-karim. ẹ kí la ká ìkẹlẹ obìnrin ni ọ̀láyé má àfọ ọ̀lálẹ́ kí a mọ̀ má àfọkọ ọ̀lọ́lọ́mù má àfọkọ má bínú ọlọ́run bínú ẹ má yọnu ọlọ́run yọnu ìlọ ọkọ bẹ́ẹ̀ làwọn torí ọkọ lọ lè wọ́n yẹn sí Kó lè bá ọkọ bú. bí ọkọ kọ sí yẹyẹ ó sì lè wọ́n àná yẹn sí. ọwọ́ sọ ló ààrẹ mi bí dàbá ti rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n etí dáná lọ wọ́n rẹ̀ wọ́n yẹn ìpàkọ́ tó ń ga mo lè ra ìwà wà. yá jẹ ààrẹ rẹ mi ọkọ ló fẹ́ bù wa. تغيرت المواد والإخاء وأكبرت المروءة والإخاء níbi abẹ́ tìmí lọ. وصار الأب في الدنيا ذليلا ọjọ́ lè já lọlé tàgẹ́ yìí àrẹ tìmí kílẹ̀ pé. تغيرت المواد والإخاء abáwá lè kí la sọfọ́ ẹgbẹ́ tẹ̀ wò yí padà wọ́n ní ìfẹ́ ti change ìfẹ́ ti yí والإخاء ìjọmọ ìyá wọ́n ní òsì mọ́. وأكبرت المروءة والإخاء bàbá yìí wọ́n ní tí jẹ́ ìfẹ́ àti ìjọmọdúnàbí wọ́n ló ti kẹ̀yìn sáyé ó ti lọ. وصار الأب في الدنيا ذليلا òdodo wa di tọ́ yẹpẹrẹ ló ayé ta wà nínú ni ìdí jẹ́ truth ọwọ́ yẹpẹrẹ. في الدنيا ذليلا ọba sóòtọ́ ma kò sóòtọ́ la ni ó pa tìyàwó. في الدنيا ذليلا kò sóòtọ́ la kò ní sóbèrè ma. في الدنيا ذليلا kò sóòtọ́ la ni ìyàwó náà sọ́kọ́ ma. في الدنيا ذليلا láyé ta wà yìí òdodo wa di tọ́ yẹyẹ ọ yẹyẹ. وأما الظلم وانتشر البلاء àbá yìí ọwọ́ di pé irọ́ àbòsí ọwọ́ fankalẹ̀ ọfankalẹ̀ gbogbo ìfẹ́ wájú lórí irọ́ yàmà kíni kan lórí irọ́ yàmà kíni kan lórí irọ́ yàmà kíni bá wí lórí irọ́ yàmà kíni àwọn náà àwọn ọkùnrin ẹ̀sìn wọ́n ní yahoo ẹ̀ obìnrin làbí ẹ̀ ń ṣe méjì gbogbo àwọn ọlọ́bọ̀lọ́bọ̀lọ́bọ̀lọ́ yìí àmọ́ ní ká ṣe fọ́lọ́ wọ́n yà wú àwọn ọmọ ìṣá. àwọn sàmọ̀ yẹn wọ́n sọ yín ti gàrí báyìí. ẹ wọ́n mú ẹ jẹ aláwọ̀ jẹ gbogbo. ẹ bá bá fẹ́ràn gàrí bọ́lá yẹn kọ́ sí. èèyàn kan wọ́n jẹ wọ́n ti sọ wọ́n jẹ. ẹ wọ́n jẹ sí àwọn sanwó rẹ̀. láyé àtọ́wò ni. kí èèyàn máa gé e sí i àwọn yìí kò bá pè é gàrí wọ́n máa jẹ. àwọn jẹ olùmí jẹ wọn fún wọn. àbá yìí àwọn ọmọ kó lè bá ní gàrí wọ́n ṣe kí ni. wọn máa jẹ àwọn ẹdùkúsàn kó wọ́n ṣe pẹ̀lú gàrí. wọn jẹ àwọn yunifásitì kó wọ́n ṣe pẹ̀lú gàrí. àwọn jẹ àwọn ọmọ gàrí ìjẹfà ọ̀hún bẹ́ẹ̀ ti kù ẹ̀ tí nílé ọkọ̀ ẹ̀ tí ìbímọ ẹ̀ tí lóko sí onírin. kò ní lò ó wọ́n ti tẹ̀ fọ́. wọ́n ní mi títẹ̀. wíì ṣé gẹ̀rẹ́gẹ̀rẹ́. وصار الأب في الدنيا ذليلا ọgbọ́dọ̀ ní yíyá tọ́ba ẹ̀gbọ́n takò tó bá báyìí kọ́ni sí tọ́ba kí báyìí bẹ́ẹ̀ báyìí fún ní gbàgbà yọ̀ wọ́n kí báyìí eré ní ọ̀dà padà pé kò wọ́n ti wọ́n ọmọ mi jẹ́ ní sèfì. biliki ọsọ mi kò ní aliu ayalẹ mi. وصار الأب في الدنيا ذليلا wọ́n ti wọ́n gàrí wọ́n jẹ́ fún wa. وأما الظلم وانتشر البلاء gbogbo ẹ̀yọ́ kúnlẹ̀ tẹ̀sán wọ́n gàrí jẹ́ ẹ̀yìn ọlọ́run gàrí tẹ̀ ní wà mú má ṣe ha má ṣe ha ẹ̀ ní wà mú. ọ ẹ̀ ní wà mú ẹ sí mú ẹ jẹ. wọ́n jẹ aláwọ̀ jẹ bú alẹ́ kò sáájú. ọmọ gàrí jẹ ó sì jó ọwọ́ lè dá dúró mọ́. ẹ bá ń gbé wọn lọ fẹ́ mú ìyàwó wálé lukú wọn lọ fẹ́ mú ìyàwó wálé. bẹ́ẹ̀ ni sà. sẹ́dá sí láti máa wà ní. alájì wọ́n tẹ̀sí eléyìí. ọ̀rẹ́ mi lásán ni. ọ̀rẹ́ mi lásán. ọ̀rẹ́ mi lásán ni yẹn. gàrí jẹ ọ̀kan. owó ṣe fi ọsìn ni ọ̀rẹ́ mi lásán ni. ẹ bá wọn tí wọn gàrí jẹ fáá. kàá sì tán lérí gbá. ọmọ yẹyẹ tì í náà àṣìlá àṣìlá sa ọmọ tí ma wá láti sẹtẹ rí dòní. tẹ̀lé pa. sẹtẹ rí dòní. alájì ẹbí àbúrò. wọ́n ní ká bàbá rẹ̀ wáyé tani. tani èmi máa ń tẹ̀sí Èmi tẹ̀sí ẹ̀ lọ́wọ́ ni. wọ́n tẹ̀sí ẹ̀ wọ́n tẹ̀sí ẹ̀ wèrè irisí ògùn. wọ́n tẹ́jẹ̀ sí mọ kẹrẹ wọ́n ti lu ẹlòmíì tí ń ṣe fi. ọtẹ sí bàtà yìí fa ọmọ gàrí jẹ gàrí dókítà mọ lọ́wọ́ òtúbọsọ lókù òtútẹsí àwọn jẹ àsídì ọtẹsí láyé tájú di àgbẹ ọtẹsí وصار الأب في الدنيا ذليلا وأما الظلم وانتشر البلاء ẹjẹ wà lọlọrin andrew lọla ti a ẹ bá sọ dáhùn sùnwọ̀n lọ́wọ́
Mariaba ọ̀rẹ́ Ọlọ́run. Ìyàwó òjòjò ló wọ́n ní ilé ọ̀pọ̀ ní ilé òkìyà. Orí ni òmùnà ìyàwó kó lè jèrè ọmọ. Òní ẹgbẹ́ tó ọlọ́run ló máa ń tàyà sókè. Àwọn tó bí ẹgbẹ́ yóò jí fún ẹ̀láyà balẹ̀. Àlìjẹ̀ndẹ́ ní ilé ọkọ̀ pọ̀ bàjọ́ kó jẹ́. Iye iná ló jọba àwọn àlàyé gbọ́ràn. Òkè òpè bí ilé ìwé wọn ní ilé ọkọ̀ ya. Mariaba ọ̀rẹ́ Ọlọ́run. Ọkọ ìyàwó. Mariaba ọ̀rẹ́ Ọlọ́run. Ọkọ ìyàwó olóòlò congratulations. Ojúṣe lórí ìyàwó ilé ṣe kó. Orí ẹjọ́ ọláròyé olóòfà hypertension. Àwọn tó bí ẹgbẹ́ yòójú jẹ́ kí inú àwọn olùkọ́. Àlìjẹ̀ndẹ́ bẹ́ẹ̀ fọkùnrin tó tọ́jú ìyàwó. Ìyàwó bẹ́ẹ̀ fọkùnrin tó bá fàyàwó sí. Gbogbo ẹbí ilé òdìdó wọn ní ìyàwó lọ́gàn. Mariaba òkì. Bọ́kọ̀ ni ó ṣe bí ó ṣe fi lọ lóhùn. Kiri pọ́wọ́ má torí gbọ́dọ̀ ẹsẹ̀ ọkọ̀ wà lọ́wọ́ ní kàwé. A ní òfófó ẹ máa rà kó fún wọn ní fíyà. Gbogbo ntọ́lọ̀ ń bá mi yẹ kó fi dọ̀kọ̀ lọ. Bọ̀bọ̀ yóò ṣe bí ó ṣe fi lọ lọ́wọ́. Pápá tí ń bára pọ̀pọ̀ tí ń bára pọ̀pọ̀ tí ń bára Mariaba ìyàwó gbẹgbẹlẹ wọn ní ilé ọkọ ya oríire múlò ìyàwó wọlé jèrè ọmọ oníyẹjọ ọláròyé ló máa ń kàyà sókè àwọn tó bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì fi wọ́n yára balẹ̀. Àlejò náà ní ilé ọkọ ọba tó pé ọmọ sọtì ilé ìyá lè dé sọ̀rọ̀ àlàyé gbọ́n. Gbogbo bí ilé dìde wọn ní ilé ọkọ ya. Mariaba èmi ni mo bí ìwà láàyè èmi ni mo bí ọmọ ìlọ́bẹ̀. Èmi ni mo bí ìwà láàyè èmi ni mo bí ọmọ ẹni dáadáa àbí ìṣòro rẹ̀. Ọjọ́ tí lọ ọmọ mi kọ́ wà láàyè mi o. Ọmọ tí ń fàgbọ́ ọmọ mi kọ́ wà láàyè mi o. Mo lé ikú ọmọ táyé ṣòfò. Ọmọ tí ń fàgbọ́ ọmọ tí ń mutí. Ọmọ ìjàgídíjàgbẹ́ ọmọ ìyàdáyọ̀gbẹ́ ọmọ ìlẹ̀tẹ̀ ìyìnbọn ọmọ adéwì ọmọ tí dá lérú ọmọ tí dá lóru ọmọ rédèrèdè ọmọ jágbàjàgbà ọmọ kàrùnkàrùn eléyìí kú ọmọ tára èso wàláyé òun ló bí bí ìyáda ìyá mi ní wàláyé òun ló bí bí olóyè ìyáda ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ìyá mi ní ọjọ́ tí lọ ìyá mi kọ́ wàláyé mi ìyá tí ń sọ́kò ìyá mi kọ́ wàláyé mi olóyè ìyáda ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ìyá àjẹ́ ògìrì lọ́sàn-án ìyá tó bá dàgbà tẹ̀yẹ ìyá túlé ìyá òkúta kéde ìyá múná bíbí ìyá bá dárúkà ìyá oníbàjẹ́ ìyá ọmọ ẹlẹgbẹ́ ìyá ọmọ ẹlẹgbẹ́ ìyá olóyìnbó ìyá bá èsì gbogbo. Oto tó ti rí yọ̀dà fún ẹ dákun abẹ ta ló yára wò ni ta ló yára wò. Wọ́n ní ìwọ ni àwọn sọlúkọ yá àwọn.
ọlọ́wọ́n jẹ́ mi ló kojú ti yá lọ. Allahumma amin. ẹ sàmì ọba rẹ sàmì lọ́wọ́ alájí bàbá oníyẹn nínú àṣàgbà òkè ọlọ́wọ́ mọ́sá jẹ́ mi ìlú ogun. Àmín. èmi ọkọ náà ọlọ́wọ́ mọ́sá jẹ́ ogun dáadáa. Àmín. ẹ bara yín kalẹ̀. Àmín. ẹ lura yín fa àwọn ọmọ ìjọkọ náà kì. ìyàwó ní ọkọ̀ náà kì í wa àwọn obìnrin náà ní kọ́ máa náà kì í. sọ wọn lọkọ náà kì náà bú. yọ náà kì í ọ̀rọ̀ àfọ ẹ̀jìn sí wọ́n rí bọ́ ẹ̀. ẹ dákun ta ló lóra àbáríkà lọ́wọ́ tó lóra àbáríkà fọmọ yìí. ẹlòmíì lówó lọ́wọ́ o. àmọ́ kò sí àlùbáríkà bẹ́ẹ̀. bàbá wa lówó tó jẹ́ tàlùbáríkà máa mọ̀ bọ̀. sábà kò dẹ́wò ọba ní kó àlùbáríkà mi lẹ́nu wa ẹ bá ti rẹ́ni tí ọwọ́ ọjọ́ ọgbọ́n wọn lọ́wọ́ àlùbáríkà lápò. bẹ́ẹ̀ ni o àyè wa dá dáhùn wa bẹ̀rẹ̀ wa. èmi ló mú ẹ ọmọ ìwé àlùbáríkà ní sá. àlùbáríkà 10,000 síbí ìmùkọ́ la fẹ́ yọ. ọkùnrin jẹ́ o. òsínlérí gbámú. bàbá yìí 1,000. bẹ́ẹ̀ bàbá yìí náà 1,000. ọlọ́pàá ọfisa. bọ́bá lè kí ọlọ́pàá ọ̀nà bọ́bá wa kí ọ̀nà ọlọ́pàá níbẹ̀rẹ̀ ní sísì ìdílà ọlọ́pàá bẹ̀rẹ̀ ní sísì ìdílà. alájà disa alájì magaji alájì wa isahak bàbá ẹgbẹ́ magaji farafọdẹ tiẹ da alisa ọfẹ gbà mí ni ọwọ ni yahoo lo bàbá wa àgbàlagbà ni ọkùnrin tiẹ olùkọ́ bá ń fo bẹ́ẹ̀ mi ò lè fo bẹ́ẹ̀ ya yìí náà gbúlẹ̀ ẹ gbọ́dọ̀ ìyá yahoo gan da. ojú àfọyín lówó nísìn. àkọ́wá náà mi kárí àmọ̀gbà náà. ìyá yahoo máa rìn máa yá o. ìyá yahoo máa rìn máa. olùyàwó ẹ̀gbọ́n bàbá bànújẹ́ orí bàbánújẹ́ mi bí tàbúrò ìyá yahoo máa rìn máa. ayasa wọ́tà ni ìbílẹ̀ fúlàgùn mi jẹ́ bọ̀ ọ̀ lọ́sẹ̀ tó gbé ní ìyá. Baba dada. Baba dada. Ọ gbé ní gòdà bẹ̀. Ọlọ́sẹ̀. Wọ́n ha fún bẹ́ẹ̀. Wọ́n ha fún àwọn àpàṣọ. Wọ́n ha fún ọ. Amale jẹ gbó gẹ́gẹ́ bí mo 1,000. Sáré rẹ̀ gbogbo mẹ́wàá. Yanni yóò kí mẹ́wàá. Fikún ajẹ́gbọ́gbà. Òkúlé mú gàrí rẹ̀. Nǹkan sí kọjá méjì kí mo ní kó láì bí rẹ̀. Ọ̀yà bàbí ní sọ̀rọ̀. Oṣù báyìí kọjá méjì. Èyí ní gbà lọ́wọ́ la. Bàbí láwọn ajẹ́gbọ́gbà. Àlùbáríkà ọmọ tó ṣe lórí mi. Tọ́ bá ti wá. ọmọ tó ṣe lónìí ni. Ènìyàn ní gbà láwọ̀. Àfikún pápá mẹ́wàá. Ajẹ́gbọ́gbà. Ẹnì kan ò sì gbọ́ sọ́pọ́tì rẹ̀ báyìí. Ìwọ ni kò mú kó pé. ọmọ tó ṣe lónìí ni. Àti mà. Ọlọ́run sọ. 2,000. O tún wá fi ẹsẹ̀ sí báyìí. ẹ ó kẹ nígbà ọjọ́ tuntun ni. Wọ́n bẹ ìdúgbò lọ́wọ́. Kọ́lọ́wọ́ fúnra rẹ̀. Gbogbo ẹni tó bá fẹ́ràn ẹ̀jẹ̀ sá. Wọ́n yà á fi 10,000. Wọ́n sọpọ́tì. alájí ní sábà lò dé bábá ti lọ kì í náwó. Ẹ̀kọ́ ọ̀lẹ́ ẹ̀kọ́ kọ́ dìde. àbá ní kí ńlá. Báyìí kárí ilé fún ọ. Ẹ kú owó lẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ tábì. Ájì kọ́ sí èkì wà lẹ̀ tẹ́lẹ̀ 1,000. Tí a bá pé 10,000 ẹ̀ fún mi dáadé sá. Ó rí dáadé lónìí. Bí wọ́n náà ti máa sẹ́yìn lọ́wọ́ nù. Bẹ́ẹ̀ni. Ẹ̀sán ní gbogbo kan. Sọ̀rí báyìí. Ọ̀sẹ̀ gbọ́kọ̀ rọ́bà. Wọ́n lè kó òfin wàásù ó fọwọ́ wàásù padà lónìí. Àjọkẹ́. Àjọkì. Àjọkẹ́ bẹ kí àwọn ilé bàbá rẹ̀. Owó dà. Owó wa náà. Lọ́kì pọ̀sù wa. Sikẹ́sikẹ́ ni pé pọ̀sù wa. Dákun dáhùn kó tó yọ lẹ́nu. ní pé pọ́ọ̀sì wa ẹkún ti súnmọ́ ọjà tuntun. Náà yìí ti pé wí. ẹ ti lé ìyá lóko lówó. Tààdé ẹ̀rí náà. Bẹ́ẹ̀ni. Márùn. Ẹ̀fẹ̀. Èjì. Márùn àtàbọ̀. Mẹ́jọ. Àdàdo space. Márùn. Ó sì di márùn. Tọ́ka. Ọmọ yóò ní tọ́ka. Márùn lọ́sẹ̀ tí márùn Màmá kọ́. Sọ́tà. Sọ́tàn báyìí. Ajá ti sá. Kò tó gbọ́dọ̀ ìgbàta 6,500. Ó kò tí ní fa tó wà ní sẹ́yìn pé. Ajọ́kẹ́. Wọ́n sì. Dákun bọ́ ìlẹ́rọ̀. Wọ́n sì. Bí a bọ́ ìsìn wọn. Ìyá ìdílé láti Láì ìyá fọ́ wọn. fi jábọ̀. Wọ́n sì ẹ̀kú sísì. Ọlọ́ọ̀ jẹ́ bẹ́ẹ̀. Àlùbáàdì lè yí. Ìdílé. Iná àlùbáàdì. Bọ́sù Wá. Bọ́yì. Ṣé pọ́sì? Wá. Wá. Dọ́tẹ́ tìmẹ́lì ó ní.
ẹ̀fẹ́ mẹ́jọ ni ẹ bá mú. Epo ní bọ́ọ̀sì rẹ kọ́. Ọmọ tó mìíràn àtọ́kí lọ́la. Ẹni wá ní ọgbà. Ẹni bá ní bọ́ọ̀sì wa gbà. Pẹ̀lú kóòdù rẹ̀, ọgbà ọmọ kóòdù rẹ̀. ẹnìkan sọ bọ́ọ̀sì dúdú nù. Ọ̀nà sáwọn ẹgbẹ́. Àgbà kẹrẹ. Ọlọ́run jẹ́ kó yọ ọlọ́run ìbáríkà. Àmín. Ẹlẹ́kùn lọ́dọ̀ ọlọ́run. Allahumma àmín. Kó fáwọn ọmọ yìí. Alájà Táyìbá máa bọ̀ wá. Má bọ̀ á fúnra ara rẹ̀. Máa lọ. Ìwọ náà jẹ́ bẹ́ẹ̀. Àdìsá máa lọ. Kéde kí ọmọ rẹ̀ ọlọ́run ìbáríkà kí ló fún wa. Ọya. ọkọ ìyàwó ti dé fún òrìṣì Ìyàwó ọkọ ẹ̀kọ́ ìyàwó. ní gbàgà bí. òun sàn ń pa àwọn ọmọ ọlọ́mọ jẹ lọ́wọ́ ni. Mo ní àṣẹ gàrí. Wọ́n gàrí. Sọ tó bẹ̀rẹ̀. Sọ tó bẹ̀rẹ̀. Má nà wá lọ́jà. Má jà jà o. Kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́? Ọgbà. Dára kò tí kò. Kẹ́nìkan Ọgbà ọjọ́ òkú gbọ́dọ̀ ìgbàlẹ̀. àtúnlẹ̀kùn àgbọ̀dọ̀ pé. Súkè àfẹ́yìn. Ẹ láti fi gbọ́dọ̀ àdìsọ́ pẹ̀lẹ́ fún àwọn alábàgbèrò. Alájẹ ọlọ́pàá. Ọ́físà. Alájẹ ọlọ́pàá náà. Àtúnmẹ́wàá jẹ́ náà. bí ọba ti pé ẹ máa mú lọ. Ẹ̀yà ẹ̀dọ́ bá wọn. Tó o lọ bá pé ẹ bá rẹ̀ sí. Kẹ́nì. Fún ọ ní kíni sí. Mo ní wọ́n rẹ̀ sí ẹ bó o lọ bá gbé ní fún ọ sí. Lọ́lọ́ àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ti. títí làwọn ń bèrè báyìí. Àkúrẹ́wà dáa. Wà á ti tàn. Àbí ajé kọ́ gbà. Àbó gbé báàgì wá ní sí. Gbé báàgì kan ní. Ṣé kò sí ní kápẹ́ mọ́? Dákun bá kún bọ́ wá sí kíákíá. ẹgbẹ̀rún bẹ́nu báàgì o. Ti bẹ̀rẹ̀ sí Ọba pawó ìyàwó tó látàrẹ̀. rẹ̀ báríkà wọ́n mọ̀ wá yọ owó ẹ̀. Ọba ní àtọ̀ tó wà mọ́tò kọjá ní sí. Ẹjẹ́ ní ìrẹ̀lẹ̀ àlàní sí. Táwọn ìdàrà kó àdàbà dé. Àyìnkẹ́ o gbèsè rẹ̀ díẹ̀ dùn ní sọ́ni. ó gbọ́dọ̀ jí. Àyìnkẹ́ o ọmọ Ìbàdàn káàdì ẹ̀ bọ̀ bí ọmọ sẹ́lá ògbówó ọ̀rá òsì fún agbákùnrin máa di ẹsẹ̀. Àgá rẹ̀ bí. Bàbá Ìyá ló ṣe ọba ìní àpọ̀lọ́. yóò máa ná aṣọ. Ọlẹ̀ kọ́lẹ̀ yá náà tọ̀jọ́ fún olójúmọ̀ tí àwọn ọkọ̀ wálé. Àyìnkẹ́ bọ́ sórí ilé ìwúntọ́ pọmọ ìyá ẹ̀jẹ̀. Nígbà tí òjò wọ̀ yó. Ọlẹ̀ kọ́lẹ̀ yá náà tọ̀jọ́ fún olójúmọ̀ tí àwọn ọkọ̀ wálé. Ẹni bọ́lọ̀ ti kọ́ tó ń lọ. Tí ò dáa. Báwa kí wọ́n fún ọ ní kùkú adìẹ kan. Báwa kí wọ́n ta ní sí àdìgbẹ́sẹ̀ adìẹ kó di. Yà àgbàdì ẹ̀ ṣọ́ọ̀lì Wọ́n na adìẹ, wọ́n na sọ́kẹ̀, wọ́n na ẹ̀jẹ̀ kan. èyí ń da gbà bá tiẹ̀ gbà sọ àgbàdì ẹ̀. Gbàgbà tí wọ́n tọrọ ìbáríkà ọmọ ayò owó ẹ̀. Bẹ́ẹ̀ sì lè ra díẹ̀ wọ́n gbé san lé ní. Àkùnmẹ́wà kó kọ́ Àwọn eléyìí. ọlọ́pàá Ẹ bá wọn lọ. ẹ sọpọ́tì. Owó tá à ń gbà lọ́wọ́ ọlọ́pàá yìí. Sí wàhálà, sí wàhálà. Ẹ kò sí wàhálà. No problem. No problem. Be happy. Ẹ kò tà ló mọ alájà tó ti. Ẹni ọba bá ṣe rí. Alájà ti sábà ojú òfò. Ẹ̀yin tí rẹ̀ lómi ìgbà Ó wá. ti mọ lọ́dọ̀ rẹ̀ lọ. Bóyá ipò tí mo fọ́ ń dáná fún jọ tiẹ̀ náà. Ẹ̀san ni. Ẹ̀san ni gbogbo nǹkan. Wọ́n parí. Ọlọ́pàá ìlú tó. Ọlọ́pàá ló ṣe kọ́. Ẹ ti jàre sà. Ẹ jàre sà. Kọ́sí wọ̀ yìí. Muhammad Kọ́sí. Muhammad Kọ́s. Ọmọ fún ti máa léṣe. Ìwà ní gbogbo nǹkan. Ọ̀dọ̀ ẹrù múrí kan. Wo. Àjọkẹ́ wọ́n sọ pọ́tì yá rẹ̀. Àjọkì. Èmi ti di olówó yẹ di. Àjọkí owó adìẹ yìí ò pé bẹ́ẹ̀ náà lẹ gbà ń bẹ̀ láàárọ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ ọlọ́mọ ti mọ̀ bí ti ń ṣe é síra wọn. Bó ni orí bó ni tó. Wọ́n yá yá owó ọmọ rẹ̀ díẹ̀ díẹ̀. Àyè wa dà tí ò ní ìyàwó ẹ̀. No space. Ọ̀rẹ́ lomi. Àgbékẹ́. Tó ní wọ́n sọ pọ́tì ẹ̀. Sọ́mọ lòun náà ni. Ìyá ni. Ya. Alájà ìyá nù. Adójí oníyán dábì gbòòrò gbogbo tiẹ̀ ló pé sára tiẹ̀. Gbogbo ẹ̀ lọ. Ẹ má ka owó ẹ káwó wájú wa. Káwọ́ náà. Sáàmù gbàjọ. Bí ọba ká yìí nígbà àbúkọ́ pé 10,000. Yóò dẹ̀ pé. Àgbékẹ́ náà fàgbọ́n ìyá má fún sẹ́yìn o. Sẹ́ńtì bó ẹ̀sán ní. Ǹjẹ́ ọtí ẹ̀ náà kò méjì àbọ̀ lọ́gbà? Bẹ́ẹ̀ni. Ẹ̀sán ní gbogbo nǹkan Yorùbá. Ìyá ìyàwó dà. Ìyá ìyàwó ó ti ká sára. Ó rí ìyàbọ̀ rẹ̀ kù. Níbo Ọmọ wò tiẹ̀. bọ́bá kun tọ́ nà lọ́la gbé wá. Ọmọ wò tiẹ̀. Wọ́n wo tiẹ̀ dákun. Báwo tiẹ̀? Ó ṣe fọ́njú oníyìí wọn ọ̀dà àmọ́ fojú wò. Ojú kò. Ẹ̀wọ̀n ọlọ́run ọ̀yà fẹsọ̀ lẹ́gùn kúrò. Sábà lọ́wọ́ mi àmọ́ fàmí. Ó ti gbọ́. Àwọn ọmọ mi fàyàwó ọlọ́ọ̀gá.
àwọn olùgbé fún ọlọ́pọ̀ torí wa. rárá níjọ́ tí wọn náà wọ́n bẹ lóde kọ̀ lọ níjọ́ náà lólobó mọ̀ sọ́lé ra díẹ̀. rárá ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àwọn obìnrin ògbà wọn lọ́wọ́ olóko fún àbí. ògbé náà bá wà ká dá ibi ẹ̀rọ ti tán lérí àrò. ẹ bá wo tiẹ̀ ṣẹ́gbọ́. ẹ bá wo tiẹ̀ dákú. ilé ní bẹ́ẹ̀ káàdì. kò pé gbogbo wọn lè ju 5,000 lọ. ta ló ṣe hàn. 3,000 báwo. àwọn ọ̀sẹ̀ máa káwó. 4,000. ó di 5,000. àwọn owó ẹyọ ló kù bẹ́ẹ̀ kò lè pé 6,000 fún èkó owó ẹyọ máa ṣàkópọ̀. alájà náà wàá múra sí i wọ́n sọ yẹn gbẹ́ ìyá tó tọ́. múra sí rọ́ọ̀lì ọ̀gbọ̀n 600 800 9 ọmọ fíyà 9 bí a tó wà lọ́wọ́ tí wọ́n kà wọ́n 9 tatan 11 ẹ̀rí báyìí. 6,550 owó ètùtù àwọn àjẹ́. wọ́n rẹ̀ wọ́n ti àwọn alájí kó kálẹ̀ èyí kò ayọ̀ ẹ̀ wò. wọ́n tún kọ́yìn lọ ni. ètò kò ní bí àwùwà nù. wá àwọn tí ń kọ́ tọ̀hún àtọ̀hún tọ̀hún adìẹ àlegbàdìẹ láyé kọ́lá yóò kókó gbà. ó sì lè àwọn olówó kò ní sílé ìjọjọ́ ọlọ́jàdé ìjọjọ́ ọlọ́jàdé. àjọsà àdìẹ rẹ̀ máa retí. abẹ́tù. alájí. ọmọ wa. alájà àdìsá bisimilá. sọ́ọ̀kì ló ń fún mi ní abadìẹ abẹ́tù. ẹ bá sì bá rí pàǹpẹ́ ẹlẹ́sẹ̀ kan. wọ́n lọ gbà yín. kí ló wí. adìẹ àgbo ìfẹ́ fàdí àgbègbè bẹ́ẹ̀ fi sàgbà kò ní jẹ́. ẹ sàgbà ìpàdé àgbègbè àgbà wọn kà sọ̀rọ̀ báyìí. alájí ti sọ̀rọ̀ kí ẹ sọ. kí ló wí. adìẹ mélòó. ẹ yọ kọ́kàn mi la. àwọn akọ. ìdákùnrin wọ́n yẹ jẹ́la mi ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo lè máa sin lọ́wọ́ wọ́n yẹ jẹ́ débi ní òde kó dàkú jọ́ dàbí la. wọ́n yẹ kó bọ̀ alẹ́ ní ẹjọ́ de abalika ìdáni wá sílẹ̀ lọ́wọ́. àtúnrán ti ó kú jífà. oníkú kẹ́mi ó ti gan. èmi náà ti gbogbo ẹ̀ náà sọ bá mú mi eléjì kú. náà bàbá ẹ dá lọ dé àtúrọ̀bù dájí. mo ní bó ti rí mi ọgbọ́n ayé ló gbà yẹn wọ́n lè tọ́ kẹ́tẹ́ mi ò ní kú lóko wa kú ìfẹ́ mi ò ní kú wa. wàá fọ ẹlòmí ọ̀rọ̀ yóò ní dàrú wájú ọ̀rọ̀. èyí tẹ̀ ti tó tún wájú láyé gbogbo ẹ̀yọ́ máa táwọn ọmọ yìí bí ẹ wọ́n bá bàbá yá ti ẹ̀ ti ṣe ẹ bá ti sọ ma yá tí wọ́n yà pẹ̀lú ara wọn náà bá rí tó mọ́ra wọn wọ́n mà bá ti yẹn tó ẹ̀ eku gbóná eku tó yáwọ́ ọlọ́run tó yẹra ti kọ́lá ikú tó tutù ní yára báyìí ẹ̀ ní sàgbàkọ́ ẹ bara yín lójú alẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bá sábẹ́ mẹ́ta fún wa àmín àmín ya Allah. àwọn ajá òkèèyà àti wàlímà fún àwọn Abdulrahman ọlọ́mọṣà tó yà bẹ́rẹ̀kà sí ọlọ́kọ́ni ọrọ̀rùn àrí òkèèyà pẹ̀lú afáwà ìkíńlá ọlọ́mọdé ọba ìlà ilẹ̀ alifata. bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-sirata al-mustaqim sirata alladhina an'amta alayhim ghayril maghdubi alayhim ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. وما قلب قصك وقال بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. رب العزة عما يصفون وسلام على المرسلين. يمين ستين رب السجنين يرزق ìyá rẹ̀ bá lè láyé ní sọ fún àtìmọ́tò ìyá rẹ̀ rẹ̀ dáadáa. ibi lẹ́yìn oṣù ní ìsàlá kojú. ọmọbìnrin kélébé. bí tiẹ̀ yẹ. ọmọbìnrin ní ọkọ. ọjà sàlẹ̀ sí búrí. ọ̀sẹ̀ ni tí o ní kú. ìyá àgbà ìyálé dọ́gba. ìyáálé rẹ̀ fún mi ẹgbẹ́ ọkọ rẹ̀. ilé kejì bàbá. ẹ lọ́jà tó lè bẹ̀rẹ̀ mọ́.